أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة min lisani yafqahu qawli. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé, ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́jẹ́ tó Ọlọ́run kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì, ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó tó máa bá wọn sàhábí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí díjọ́ kẹyìn. Allahumma àmín. tó short video ní fídíò yìí mi lè ráyè nà yẹn náà torí mo busy a bit kọ́lọ́njọ́ máṣáì jẹ́ kí less busy kíákíá ọlọ́njọ́ máṣáì ṣíjú àánú ẹ̀wò gbogbo wa ọlọ́njọ́ máṣáì ṣàánú wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣáì jọ máa yọrí sí dáadáa náà tó adúpẹ́ fọlọ́hun alhamdulilayi atúndúpẹ́ fọ́lọ́run alhamdulilayi àwa dọ́pẹ́ náà ládé alhamdulilayi rabbil alamin. Lórí ọ̀rọ̀ bàbá wa kábíyèsí bàbá wa Síkírù Adétọ̀nà bàbá wa tó jáde láyé àbáwọn dúpẹ́ fọ́lọ́run bí wọ́n ṣe rá dáadáa bí wọ́n ṣe kí ni o wọ́n ṣera dáadáa àbáwọn dúpẹ́ fọ́lọ́hun. Báwo la ṣe bá wọn, kí ló dé tàbí bá wọn dúpẹ́ fọ́lọ́hun? Àwọn èèyàn máa ń pariwo pé gbogbo àwọn ọba náà wà nú ẹgbẹ́ awo, náà wà nú ẹgbẹ́ ẹlẹ́bọ. Wọ́n máa ń pariwo bẹ́ẹ̀ pé gbogbo àwọn ọba kò sọ́ba tí ò sí ń bẹ̀, ìfún ọba ìlú yín ó wà ń bẹ̀, baálẹ̀ ìlú yín ó wà ń bẹ̀, abẹsẹ̀ ìlú yín ó wà ń bẹ̀, tó fi kọ̀máàmù ìlú yín ó wà nú ẹgbẹ́ awo tó fi kọ̀máàmù ìlú yín òun gan wà ń bẹ̀, mùbáfírù ìlú yín ó wà ń bẹ̀. Kò sẹ́ni tí ò sínú ẹgbẹ́ awo ìlú yín, bàbá tí ẹgán ó wà ń bẹ́ẹ̀. Àfáàlú yín wọ́n wà ń bẹ́ẹ̀. Èmi wá dúpẹ́ fọ́lọ́run pé bàbá wa Síkírù Adétọ̀nà ọlọ́wọ́ bá wa fi bàbá wa yìí bá wa fi wọ́n sáré jọ́nà Firdaus. Wà wá ní kí ló dé? Èmi ò ní bẹ́ẹ̀ ṣàdúrà fọba ẹlẹ́bọ. Tọ́ba kan bá kú lẹ́ni tí bá rí pé ẹlẹ́bọ ni kò sí tọ́kàn mi pẹ̀lú ẹ̀. Tí bá láwọn àfáà tí wọ́n lọ bá ń participate máa gbé gbogbo wọn ṣépè ní olórí burúkú ní wèrè ní wèrè òun ní kílẹ̀ wá dé bẹ́ẹ̀ ẹ̀yin ò ṣe àfáà kílẹ̀ wá ń bẹ̀. Torí pé kò sọ jáde látẹnu ara rẹ̀ pé tóun bá kú mùsùlùmí lòun kò declare rẹ̀ pé òun ò ṣe o òun ò ṣe o. Bàbá wa Síkírù Adétọ̀nà yìí bàbá wa dáadáa yìí bàbá wa yìí ti sọ àwọn Yorùbá máa sọ pé time without number ni àbára máa ń pè sòyìnbó ẹ̀ fúnra ẹ̀ àwọn òyìnbó so many occasions ni bàbá wa Síkírù Adétọ̀nà ti declare àwọn pé no, tí mùsùlùmí bá kú sẹ́ mùsùlùmí ni kó sin, tẹ́lẹ̀bọ bá kú ẹlẹ́bọ ni kó sin, tí ẹ̀yin kírísítẹ̀nì bá kú kírísítẹ̀nì ni kó sin, tí wọ́n bá ti jẹ́ bàbá wa kábíyèsí náà sọ bẹ́ẹ̀ o. Wọ́n tún ní
tí anybody bá jẹ́ Christian tó bá jẹ́ pé òun lọ bá tọ́ sí ẹ má force ẹ into your bullshit, into your rubbish. Ẹ má push aláwo into his mind. Ẹ má force ẹ ní lórí. Ní right láti ṣe pé ẹ máa push gbogbo stinking shit tẹ́ ń ṣe yẹn pé ẹ máa ti sónítọ̀ òun lórí. No, ní right yẹ. Bàbá wa yìí ń pariwo kíní yẹn gbogbo gbà pé mùsùlùmí làwọn. Bàbá wa yìí wọ́n pariwo pé bàbá wa yìí mọ̀ sọ o wọ́n dúró pé mùsùlùmí làwọn ń tà àwọn mùsùlùmí làwọn ẹ̀fà wọn lẹ̀. Ìwọ wọ́n lè bọ́ tà ń sìnkú ní ìgbà tó fẹ́ jọba àwọn aláwo la gbé wọn síbẹ̀ o lè sọ bẹ́ẹ̀ o bẹ jiyàn o lè sọ bẹ́ẹ̀ pé bàbá wa o lè sọ bẹ́ẹ̀ o lè ní mo wí o mi ò sọ pé bó ṣe rí nìyẹn o lè ṣe pé gbà tí bàbá wa fẹ́ jọba wọ́n wọ̀ pẹ̀ bí awo o lè sọ bẹ́ẹ̀ gbogbo tó máa sọ mò ń bẹ́ẹ̀ sọ lẹ̀ sọtúgbà gbogbo tó lè sọ mò ń bẹ́ẹ̀ sọ ń sìn wàá dẹ̀ bá wa náà bẹ́ẹ̀ ọmọ pé mi ráyè especially lórí ọ̀rọ̀ báyìí mo ráyè. O lè bọ́ tàǹsì kò ní bàbá yín kábíyèsí Síkírù Adétọ̀nà gan tó pẹ̀lẹ́ mùsùlùmí àwa la gbé síbẹ̀ mi ò bẹ́ẹ̀ jiyàn sẹ́ ó gbọ́ mi ò bẹ́ẹ̀ jiyàn o lè bọ́ tà kó sọ pé yes òun náà ti bá wa ṣàwórí mi ò bẹ́ẹ̀ jiyàn sẹ́ ṣé mi ò ní bẹ́ẹ̀ jiyàn pé irọ́ kọ́ ṣé n tó fẹ́ sọ nìyẹn jẹ́ n bẹ́ẹ̀ sọ sílẹ̀ o lè bọ́ tà kó sọ pé bàbá wa Síkírù Adétọ̀nà ẹ ti jọ ń fìrù yọ nínú ìgbàlẹ̀ rí mi ò bẹ́ẹ̀ jiyàn pé bàbá yìí ti bá yín ṣe rí o lè sọ bẹ́ẹ̀ èmi ò sọ pé ó rí bẹ́ẹ̀ but ìwọ lè bọ́ta kó wá sọ bẹ́ẹ̀ mi ò bẹ́ẹ̀ jiyàn ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin aláwo mi ò bẹ́ẹ̀ jiyàn pé o lè sọ bẹ́ẹ̀ o lè bọ́ta kó sọ bẹ́ẹ̀ o ní right o wà entitled sọ̀rọ̀ ẹnu ẹ̀ pé bàbá Síkírù Adétọ̀nà o ẹ ti jọ jẹ lérewé mi ò bẹ́ẹ̀ jiyàn ẹ ti jọ jẹ rí ẹ ti jọ ṣe rí mi ò bẹ́ẹ̀ jiyàn o lè sọ bẹ́ẹ̀ nígbà yẹn nínú ọba tó ní làákàyè tó rí pórí burúkú lẹ̀ ń ṣe ni bàbá wa dáadáa yìí wà nínú ọba tó mọ̀ pórí burúkú ni n tó ń pè láwo ni bàbá wa Síkírù Adétọ̀nà wà nínú ọba tó mọ̀ pé èèyàn ò ní ṣẹbọ kó kú kó wà lìjọ náà ni bàbá wa Síkírù Adétọ̀nà wà nínú ọba tó mọ̀ pé fẹ́rẹ́kúfẹ́ ẹ̀rù lájọ ń dábàra wa ni bàbá wa Síkírù Adétọ̀nà wà òun ni mo fi sọ ní ọjọ́ kìíní àná tí Ibrahim Shatta tó wọṣọ olóògùn lọ síbi ibi ojúde ọba ó ń rò pé tábìlì bàbá wa Síkírù Adétọ̀nà wà ní orí síìtì ìjọ yẹn ó rò pé wọ́n máa wẹ́kọ̀mù ẹni Ibrahim àbúrò pé bàbá rẹ̀ sọ̀pọ̀tì ẹlẹ́bọ ó rò pé ó tó jọba wọ́n á sọ̀pọ̀tì wọ́n kàn máa wù ẹ́ pípẹ́ ìwé lẹ́yìn àṣẹlẹ̀ inú òjì ẹ̀ tí gbọ̀n wàláì ọmọ yóò gbọ́n ṣá àròpọ̀ gbọ́n ni o tó bóyá ń ṣe fíìmù tó àṣẹ kò gbọ́n tó máa sọ nìyẹn bàbá yìí tí àbáyà máa sọ nìyẹn pé ẹ̀yin ẹlẹ́bọ ìwọ ń gbé kinní yẹn ẹlẹ́bọ ní 2025 níbi tó júlàdé yìí òyìn live in past òun live in past òun gbégbèsè ara ayé àtijọ́ níbi tó júlàdé yìí èèyàn kan ò ní máa ṣẹbọ èèyàn kan ò ní máa ṣàwo èèyàn kan ò ní lọ join ẹgbẹ́ ògbóni àfi mọ̀gùmùs àwọn mọ̀gùmùn òpònú ọ̀dẹ̀ níbi tó júlàdé yìí ẹ kíyèsí gbogbo àwọn ẹni tó wà nú ẹgbẹ́ kẹgbẹ́ wèrè tó wà yìí wọ́n máa ń live in past ọmọ tó bọ̀ kí wọ́n máa live in past wọ́n máa ń gbégbèsè ààrẹ ayé àtijọ́ ọlọ́run oògùn tó ń ṣe ó máa ń jẹ́ kó live in past
ogun abẹ́rù gọ̀ngọ̀ ogun abẹ́rù gọ̀ngọ̀ ó máa ń jẹ́ kéèyàn máa gbégbé sí àárẹ̀ ayé àtijọ́ ni torí pé tó bá ń ṣoògùn tó gùn yẹn bá dùn ẹ́ lára dáadáa wàláì wàá máa ilé ayé ẹ̀ máa rewind padà sáyé ayé ilé alámọ̀ ọlọ́run èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí pé mo ń lè fi báyé ṣe ń lọ làwa ń tẹ̀lé lọ bó ṣe ń lọ ṣó yẹ mo jù gbà lọ bí mo ṣe wà yìí èmi máa tọrọ ẹ̀pọ̀ lọ́n jẹ́ jù gbà lọ tó o bá kí n ṣoògùn wàá máa bá gbà mu àbí kò jù gbà lọ confirm mo já ẹ tán ni tó o bá kí n ṣoògùn wàá máa bá ìgbà mu tàbí kò jù gbà lọ ò gbọ́ tó o bá kí n ṣe oògùn wàá máa bá gbà mu tàbí kò jù gbà lọ ọmọ tó bá ní pé èèyàn bá gbà mu àbí kọ́ sí pé èèyàn ò bá gbà mu mẹ́ta ni inú kò bá gbà mu kò bá gbà mu àkọ́kọ́ àbí kò bá gbà mu àbí kò jù gbà lọ èmi máa ń tọrọ lọ́wọ́ Ọlọ́run mo fẹ́ jù gbà lọ ni ìgbà jẹ́ kí n ju ìgbà lọ bẹ́ẹ̀ mi bó ṣe wọ̀ mí nìyẹn wàá ní kí analyse ẹ̀ jẹ́ ìṣàlàyé fún ẹ tó bá ní èèyàn ò bá gbà mu gbogbo ayé wọ́n ń lo mọ́tò 2025 nísìn ẹni tó bá ní tó ń lo mọ́tò 2025 nísìn ó bá gbà mu nìyẹn tó bá ń gbègbè sí ayé gbogbo tó ń lo 2025 lòun náà bá wọn lò ó bá gbà mu nìyẹn sórí ẹni tí ò bá ti lò tó jẹ́ pé àwọn mọ́tò 1982 84 85 80 mọ́tò 90 ló ń gùn mọ́tò 2000 ẹ má bínú o mi ò bú yín o mi ò bú gbogbo ẹ̀yin tó rí bẹ́ẹ̀ fún o ẹ̀yin náà máa tọrọ lọ́wọ́ Ọlọ́run kọ́ lọ́n jẹ́ kó rí bẹ́ẹ̀ fún yín ni àwọn tí ò bá gbà mọ́ nìyẹn tí ò bá gbà mọ́ wàá máa lo nǹkan ayé àtijọ́ táwọn kan ti lò sẹ́yìn àbí tẹ́ pé tòkunbọ̀ ló máa lò ò bá gbà mọ́ nìyẹn wàá bẹ Ọlọ́run dé bẹ́ẹ̀ ni Ọlọ́run lèèyàn ń bẹ̀ kò kí ń ṣoògùn ó máa bẹ Ọlọ́run pé ìwọ Ọlọ́run o mo fẹ́ bá gbà mu àbí kí n jù gbà lọ wàá wá bẹ Ọlọ́run jọ èmi náà mo fẹ́ jù gbà lọ ó ti gbọ́ mi yé wàá bẹ Ọlọ́run fún nípa Ọlọ́run jọ mo fẹ́ ju ìgbà lọ èmi náà fẹ́ bá gbà mu àbí kí n jù gbà lọ ó máa ṣàdúà fún lọ́tọ̀ ni àdúà ni wọ́n máa ń ṣe òkè àwọn tí ò bá gbà mú nìyẹn wọ́n lè máa gbélé ayé àtijọ́ wọ́n live in past nìyẹn ohun tí gbogbo èèyàn ń lò nísìn tó bá gbà mú àwọn ò lè meet up ẹni tí ò bá gbà mú nìyẹn òun náà ń gbìyànjú láti lé ṣùgbọ́n àwọn ẹni tó bá ń ṣẹbọ àwọn èṣù àtúrì wáìdì máìdì wọn sẹ́yìn dáadáa even ẹni tá tún máa bá ṣògùn a máa ní bàbá yẹn gbóná níbo ló ń gbé o inú igbó nínú ilé alámọ̀ kan bàbá yẹn a máa jó ogun a máa gún gbogbo nǹkan a máa gún kó wọ́n máa tó bá ń wọnú igbó náà lọ wọ́n a máa gbọ́ pé wọ́n kò ní sí nọ́mbẹ̀ kò ní sí kankan inú igbó yẹn nínú igbó kìjì tó bá ṣe ń dénú igbó yẹn wàá tún máa gún omi wàá tún gún ọkọ̀ pé ọ̀dọ̀ bàbá kiri kan bàbá ewé ń jẹ́ ọ̀dọ̀ ibẹ̀ là ń lọ o lè fọjọ́ méjì rìn lójú ọ̀nà kó tó kọ bàbá ewé ń jẹ́ nu gbó kìjì tó bá débẹ̀ kí ló ní àwọn àjọ̀nú jàtijàti àwọn àjọ̀nú jàtijàti wọ́n kàn fọpọlọ wèrè ṣeré wọ́n wá rìn wọ́n di láìfò ẹ̀ sẹ́yìn ó wá live in past ó wá lọ ń gbé nu gbó bàbá ewé ń jẹ́ táyé ti bàjẹ́ ó wá gbé inú gbó ibẹ̀ ni wọ́n wá lọ ẹ̀dá yẹ̀ ti dàrú pátápátá tó ti sori burúkú completely tí o lè tẹ́kọ́ tó ń gbọ́ bá rí tó bá gbé ní VGC a máa wò pé ẹgbẹ́ àwọn èèyàn yìí ń gbádùn òun bá tún máa wò pé VGC ibi tó bá gbé ní gbogbo àwọn àdúgbò kan Lẹ́kì a tún máa wò pé tó bá débẹ̀ gangan apá báàgì tó gbé dání mọ́ra ṣé kò mú náà ni ṣé irú ẹni tó lọ bá nìyẹn kó ṣoògùn fún ẹ wèrè sọ́rọ̀ ẹjí wèrè wẹ́n tó lọ bá nú gbó ọdẹ wọ́n wèrè tó lọ bá nú gbó
ẹ̀dá yìí ẹ̀ ti bàjẹ́ sínú gbó tó wà ń tara àwọn ìjọ̀lú fọpọlú ẹ̀ wọ́n ń plé pọ̀lọpọ̀lú ẹ̀ àwa ṣe kínní kan àwọn ìjọ̀lú náà máa ṣe bẹ́ẹ̀ pé àwọn náà ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n ń dì sí fún máìndì ẹ̀ ìwọ náà wá lọ ń bá rú ẹni bẹ́ẹ̀ táyé ẹ̀ ti bàjẹ́ sínú gbó wà máa wá lọ bàbá ìmí àjẹ́ mínísítà kọmíṣọ́nà olówó ọlọ́lá àtúbà lọ́dọ̀ balẹ̀ fún wèrè èèyàn játijàti àfa àwọn àánú wọn bẹ́ẹ̀ o ìmí ìwà náà jẹ́ pé àfa lòun náà o tóun náà ìṣòrí burúkú yẹn o tó máa gbanú gbó lọ tẹ́ pé inú gbó ló ti ń jó oògùn lórí burúkú òun náà live past kò lè bá gbà mu ìbínú ọlọ́run ló wà lórí ẹ̀ ìyẹn àwọn ẹni tí ò bá gbà mu nìyẹn tó bá láwọn tó bá gbà mu gbogbo nǹkan ìgbà la máa lò tó láwọn tó jùgbà lọ àwọn kan wà lórí àwọn Dangote àwọn bàbá wọ Ọ̀tẹ́dọ́lá àwọn ẹ̀ jùgbà lọ àwọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ o tó jẹ́ pé tí company Mercedes bá ṣe mọ́tò bóyá mo bá jì lórúkọ mọ́tò Mercedes rẹ̀ jáde ẹ̀ wọ́n á ní òkè bí mọ́tò ṣe wà yìí wọ́n ti ṣe bulletproof ni àwọn àtúnfẹ́ nǹkan báyìí nínú ẹ̀ wọ́n á pè Mercedes nǹkan báyìí abẹ́rẹ́kẹ́ bá wá ṣe sí àwọn òfẹ́ ẹ bá wa ẹfẹ́ lè kún tiwa ẹṣẹ́ báyìí sí tiwa ẹṣẹ́ báyìí sí tiwa jẹ́ pé tiwa bá dé tí tó bá ń lọ lójú ọ̀nà tá a máa tẹ kíní kan tẹ́ pé ó lè rìn lórí omi ẹ bá wa ṣe tiwa bẹ́ẹ̀ wọ́n á ní yẹ́sà àbábá yìí ṣe wọ́n lè pa mẹ́ta ẹ̀ làwọn fẹ́ ṣe o a máa ṣe ẹyọkan fún yín a lè fẹ́ ṣe ẹyọkan fún kíná porúkọ ọba Saudi àti ọba Qatar mẹ́ta ẹ̀ lásán ló wà ní gbogbo ayé táwọn fẹ́ ṣe àbí márùn-ún ẹ̀ làwọn fẹ́ ṣe ó gbọ́ rí wọ́n máa ń ṣe fáwọn ẹni tó jùgbà lọ nìyẹn ò lè mí tọpù rú ẹ̀ èmi tọrọ rú ẹ̀ n tó bá wù ẹ́ ni o tọrọ ìwọ tọrọ kó máa rọ́ṣẹ́ àwúrẹ́wẹ̀ àtọ́ṣẹ́ ìtajà àtògùn ọwọ́ kó máa rí lò kó máa sín gbẹ́rẹ́ ìyẹn ní kí wọ́n máa ṣe fèmí lẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ sọ ogun abẹ́nú gọ́ngọ́ mo máa ń mọ ogun jẹ̀díjẹ̀dí o mo dẹ̀ ń lo ogun bá mo dẹ̀ ń lo alẹ́ ológbòkùn mi ti wálẹ̀ mo ti mú agbójẹ jẹ́ni tó confam gbogbo mi ti wálẹ̀ wọ́n á jẹ ogun ẹkún kan tóbi jẹ gbogbo irọ́ tí bá sọ ogun tí mo ń lò fún ẹ̀sìn lọ́pàá àfàsákì ológun jẹ̀díjẹ̀dí tó confam àfàsákì pé wọ́n wò sí pé onídògún jẹ̀díjẹ̀dí tó confam gbogbo sísẹ́mù ààrẹ gbogbo òrùmù náà tiẹ̀ lọ́ọ́ máa ṣiṣẹ́ nọ́mà àfàsákì àfàsákì àdàbí pé wọ́n sọ pé onídògún jẹ̀díjẹ̀dí tó ń ṣiṣẹ́ dáadáa tó máa flush gbogbo sísẹ́mù ẹ̀ tó máa fi di ọkùnrin mẹ́ta àtààbọ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ torí tó ohun tí ìyàwó ẹ̀ tó ń torí ẹ̀ ba ẹ̀jà nìyẹn pé ojo wọ́n gbéṣẹ́ fún ẹ ò lè ṣe ó dẹ̀ pé ẹ lọ́kùnrin Muhammadu Jaya ọ̀lẹ́ wọ́n gbéṣẹ́ fún ẹ ojo ò lè ṣe àwọn tó jùgbà lọ nìyẹn èmi tọrọ orú ẹ ọlọ́jọ́ má ṣe ṣe fún mi bí irú àwọn mú náwọn èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ tán pọ̀ àwọn èrò bẹ́ẹ̀ wọ́n pọ̀ tán jùgbà lọ ṣọ́túbọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n tán jùgbà lọ èmi mọ̀ wọn tí mo ní wọn lọ́wọ́ àwọn eléyìí tó a lè ọlọ́run lójú orí bẹ́ẹ̀ tọ́lẹ̀ wò pé Muhammadu Jaya wọ́n náà fagídí pọ́ǹkè bísíǹsì rẹ̀ wọ́n náà máa ta eléyìí jẹ́ gbogbo nǹkan kó máa lọ sébésébé ọ̀rẹ́ ẹgbẹ́ mi náà débẹ̀ ẹ̀yàn ọmọdé ẹ̀kọ́ bí wọ́n ṣe ń pẹja wọn ni wọ́n á ní kọ́ ẹ̀ ìwọ náà wá lọ́mọ àlè fún ẹlẹ́jà jẹ ìwọ náà ló yá ẹ fún ní 500 acres ẹ fún 200 acres kóun náà máa tà lọ employ gbogbo àwọn èèyàn kan máa ń ṣe lọ́ndà ẹ̀ ó dẹ̀ ń lọ bó ṣe yẹ kó máa lọ bó ṣe ń lọ nìyẹn kò jókòó síbẹ̀ ṣé wọ́n bú wa ni ebu ló wá bú má wọ̀rì a máa blọ́ọ̀kì ẹ̀ tó bá yẹ kó wá bú wa bí báyìí àwa ohun tó yí sì jù fáwa ní ká blọ́ọ̀kì mi ní ká kọ́mẹ́ǹtì ẹ̀ mo náwọn èèyàn mi kan tó bá ti lè ti kọ́mẹ́ǹtì so tó bá fi lè kílíkì kíní kan lórí kíní ẹ̀ máa blọ́ọ̀kì ẹ̀ mi ò fẹ́ ká tó kọ́ mi ò nídìí kí n kà àwọn tèmi kan wà tẹ̀ pé tó bá fi lè ti gbọ́wọ́lé tó kọ́ báyìí máa blọ́ọ̀kì ẹ̀ tó fi lè ṣó àǹgá fèsì pé àbórí ẹ̀ dàrú ni àwọn yẹn ní ìlàkàyè
ń táwọn yẹn bá ti fọwọ́ sí pé wèrè lélẹ́yìn máa blọ́ọ̀kì ẹ̀ ni àwọn ti wà nìyẹn ń bí tó bá ṣe wọ́n rán bó kọ́kọ́ púpọ̀ lásán lórí platform wa èmi máa blọ́ọ̀kì ẹ̀ mi ò ráyè òṣì mi ò ní kà ṣé ti gbọ́ mi ò ní kà. So tí wọ́n bá ń ṣoògùn a máa live in past ayé ẹ̀ máa bàjẹ́ ni o ò lè máa ṣoògùn kí gbèsè ayé ẹ̀ tòrò. Ẹ wo bàbá wa kábíyèsí ọlọ́wọ́ bá wa fi bàbá wa ìsálìjọ náà onídẹ̀ra bá wa dà wọ́n papọ̀ máwọn ẹni tó ti lọ ìwọ náà sọ fọ́ bàálù yín ẹ̀yin ọba tó kù tẹ́ ń ṣe súnmọ́ àmọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ àmọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ ìsídà tó ń kó fúnra ní ẹ̀yin ọba tó kù tó jẹ́ pé bẹ́ṣẹ́ ń ṣe sìlámù lẹ́ ń ṣe bọ́ bẹ́ṣẹ́ ń ṣe sìlámù lẹ́ ń ṣe bọ́ ẹ fi ti bàbá tiwa ẹ fi ti bàbá wa kẹfì kẹ́kọ̀ọ́ o ẹ fi ti bàbá wa Síkírù Adétọ̀nà kẹ́kọ̀ọ́ o ẹ fi ti bàbá wa ọba Olúwo kẹ́kọ̀ọ́ o bàbá wa yìí dìklíà pé táwọn bá kú mùsùlùmí làwọn mùsùlùmí ni kó sin àwọn mùsùlùmí ni kó sin àwọn ṣé ọba ìlú yìí tó bá kú ta ló máa sin àwọn ẹlẹ́bọ ṣé ẹlẹ́bọ kọ́ ló máa sin ọba ìlú yìí ni tó bá wá kú tán tó bá ní ẹlẹ́bọ ní kábíyèsí ọba alágbájá inú àmọ́ wa bí pé ha ẹnu ọmọ yẹn gbọ́rọ̀ kìnnìkan wo ohun tó ṣẹlẹ̀ níjọ́ òkú bàbá wa Síkírù Adétọ̀nà jẹ́bẹ̀ wá fídíò kékeré jáde wọ́n fẹ́ sin bàbá wa lánàá àná náà ni bọ́n fẹ́ sin bàbá wa kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ níbi tó ń fẹ́ sin bàbá wa ṣọ́gbọ́n níbi tó ń fẹ́ sin bàbá wa àwọn aláwo náà wá gbẹnu wá kìnìkan àwọn ẹ̀rẹ́ mùsùlùmí ni bàbá wa ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin wèrè tó bá jẹ́ pé bàbá wa yóò declare ara wọn láti ilẹ̀ ni everybody máa ní ọ̀rọ̀ bàbá kú rújú ọ̀rọ̀ bàbá òye wa àmọ́ bí tí bàbá wa wà àwa ọmọ bàbá wa Síkírù Adétọ̀nà ojú máa gbà wá ti pé àwọn aláwo ló wá gbé bàbá wa yìí o àwọn aláwo ló wá gbé bàbá wa yìí ìtìjú ni fáwa ọmọ wọn ìtìjú ni fún wa ṣùgbọ́n àwa dúpẹ́ fọ́lọ́run pé àwọn aláwo wá nígbà tán wá tán àwọn fẹ́ gbé bàbá wa tán àwọn wá bẹ́ẹ̀ pa àwọn fẹ́ ṣe kí ló ń ṣe yín àbórí yín ni ṣé gbọ́pọ̀ àbá yìí ti declare ara yín ẹ̀yin aláwo ẹ kọ́kọ́ ní sùúrù náà mò ń bọ̀ jẹ́ gbé fídíò yìí kó náà nígbà tí bàbá wa Síkírù Adétọ̀nà wà láyé tí bàbá wa ti ń sọ ọ̀rọ̀ yìí pé táwọn bá kú o àwọn mùsùlùmí ní kàn sin àwọn tó ti declare yín pé rọ́bìṣì lẹ́ ń ṣe why tẹ́ protest gbà ẹ̀ ẹ̀yin aláwo why tẹ́ protest pé irọ́ ló ń pa àìjọ wa papọ̀ why tẹ́ protest pé ẹjọ́ ń ṣe ni why tẹ́ protest pé ẹ̀ nígbà bàbá yìí wá kú tán ẹ̀ á fẹ́ bojú wọn jẹ́ ọlọ́run máa bojú gbogbo yín jẹ́ ní àbúrò yín burú ni sórí bàbá yìí ayé dàrú ni ẹ̀yin èèyàn játijàti why tẹ́ protest gbà ẹ̀ pé ẹ̀ nígbà ó wá kú tán ẹ̀ á fẹ́ bojú ẹ̀jẹ̀ ẹ̀ fẹ́ bẹ̀yìn ẹ̀jẹ̀ ẹ̀ wá fẹ́ gbórí burúkú tí yín wọlé àbí gbàdá báyìí kú tán why tẹ́ protest gbà tó wà láyé kẹ́lẹ́ ẹ̀ nígbà ẹ̀yin ò ṣe protest gbà ẹ̀ gbàdá báyìí wà láyé pé irọ́ àgbà ó ṣe máa sọ pé ó ṣe mọ́ tí wọ́n bá join ẹgbẹ́ yín tó bá lẹ̀ lóhun ò ṣe mọ́ kò ṣe mọ́ náà ní kí lẹ́ fẹ́ ṣe ìwọ mùsùlùmí tó bá wà nú ẹgbẹ́ awo tó bá lò ṣe mọ́ tó bá dẹ́rù bà ẹ́ wá nọ́mbà mi rí wọn tó bẹ́ẹ̀ 1 billion gbogbo wọn tó bẹ́ẹ̀ wàláì 1 billion gbogbo aláwo wọn tó bẹ́ẹ̀ tó bá náà wọn fẹ́ sàṣì ẹ̀ jẹ́ kí n gbọ́ sẹ́ ànírọ́ ni irọ́ náà ń pa wọn ní kọ̀ọ̀kan oh God tó bá sọ pé àwọn fẹ́ sàṣì ẹ̀ jẹ́ ń gbọ́ ṣé ti gbọ́ tó bá sọ bẹ́ẹ̀ tó ń declare pé yes àwọn ní táwọn máa fi ṣe é burú tó bá lóò ṣẹgbẹ́ mọ́ jẹ́ kémi gbọ́ irọ́ náà ń pa wọn ní kọ̀ọ̀kan
àwọn tó jẹ́ pé ìyàlẹ̀ lásán fẹ́rẹ́kúfẹ́ ẹ̀rù lọ́kàn ẹjẹ́ ká gbọ́ ẹjẹ́ ká tẹ̀ gbọ́ ibẹ̀ lélẹ̀ ẹwà bọ́ ṣe yẹ̀yẹ́ àwọn aláwọ̀ pé ẹ máa lọ ẹ̀yin wèrè bàbá wo ṣara yín ẹ̀yin olórí burúkú ẹ̀ kó sì lọ ẹgbẹ́ fúnra yín gbọ́ fúnra ẹ̀. No. Okú Mùsùlùmí ni. Go back. Don't tell me. Anybody you see with the Shaki, anybody you see with the Shaki, Boju, anybody later, anybody nobody but the Shaki, anybody nobody but the Shaki, come no, no way, don't flame me. No. Okú Mùsùlùmí ni. Go back. Don't tell me. Anybody you see with the Shaki, anybody you see with the Shaki, Boju, anybody later, anybody nobody but the Shaki, anybody nobody but the Shaki, come no, no way, don't flame me. No. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Báwo ló ṣe yẹ bàbá wa yẹn tó lórí orúnkọ yìí? Ta nínú ẹ̀ ò ní dùn tó jọmọ mùsùlùmí ire? Ta nínú ẹ̀ ò ní dùn sí tó ṣẹlẹ̀ yìí? Àfolórí burúkú mùsùlùmí nìkan nínú ẹ̀ máa bàjẹ́ pé ẹ fi wọ́n lẹ̀. No, tẹ́lẹ̀bọ yín bá kú, tẹ́lẹ̀bọ ara yín bá kú, ẹ lọ síbẹ̀ ẹjọ́ lọ ṣẹbọ yín. Tẹ́lẹ̀bọ ẹgbẹ́ yín bá kú, ẹ lọ bẹ̀. Bàbá wa ò kì í ṣẹlẹ́bọ. Bàbá àsọsílẹ̀ bàbá wa Síkírù Adétọ́nà ní pé kọ́ lé yín ta, àwọn ò kì í ṣẹlẹ́bọ. Bàbá ti declare yín tipẹ́tipẹ́ náà. Bàbá wa ti declare yín pé àwọn iṣẹ́ ara yín tipẹ́tipẹ́ náà ti sọ. Wọ́n ọ̀dẹ̀ yé máa sọ pé àwọn iṣẹ́ ara yín o, àwọn ò bá yín ṣe o, òṣìlẹ̀ ń ṣe o, pàǹtí ni gbogbo wèrè tẹ́ gbé dání o. Araba ẹ̀yin ẹlẹ́bọ tó kù ẹ lọ parapọ̀ kẹ́ máa ṣòṣì yín bàbá wa
bàbá Síkírù òṣèlè bọ torí ẹn tọrọ yìí máa ń dùn jù lórí social media Àràbà ẹlẹ́bọ òun ló Àràbà òun lọ̀rọ̀ yẹn máa ń dùn jù pé irú kíní ìdójútì ní fún yín náà ẹ̀ẹ́dẹ̀ nísìn ẹ máa fẹ́ ẹwọ ẹlòmíì tó máa fẹ́ jọba ń sin o ẹ̀yin Ìjẹ̀bú lápapọ̀ ọmọ Ìjẹ̀bú lèmi náà ẹlòmíì tó bá fẹ́ jọba tó bá jẹ́ pé mùsùlùmí ni àwọn àáfàá nìkan wà ń bẹ̀ kò sí tó jẹ́ pé kò sí tó jẹ́ pé àwọn ẹlẹ́bọ àwọn náà fi jọba orí ilẹ̀ wa ní irọ́ ni kò sí tó jọ bẹ́ẹ̀ kò sí tó jọ mọ́ bẹ́ẹ̀ ara irọ́ ni wàláì kò sí tó jọ pé àwọn ẹ̀yin aláwo àwọn ẹ̀yin lẹ́nilẹ̀ ilẹ̀ bàbá aláya gbogbo yín wèrè wo àbúrò yín burú ni sórí yín burú ni pé ẹ̀yin aláwo lẹ́nilẹ̀ ẹ̀yin lẹ́ni kíní kan ń bò pé ẹ̀sìn àjòjì náà gbé wá orí yín dàrú ni ẹ̀yin ẹlẹ́bọ náà gbà pé Ádámù náà ni fọ́fadà gbogbo wa òṣàwọlá Ádámù ń sìn abẹ́gbà ṣé ẹ̀gbà pàdámù ni first ẹ̀ńtọ́lọ́ kọ́kọ́ dá Abọ́rúnmìlà ni Ṣọ̀rúnmìlà lọ́lọ́ kọ́kọ́ dá ẹ̀yin ẹlẹ́bọ àbí kílẹ̀ pé ìtẹ́ni ó tẹ̀ wọ̀nràn wá láti sánmọ̀ tẹ̀ ń parọ́ Ṣọ̀rúnmìlà lẹ́kọ́ tẹ̀ wọ̀nràn wá Ọ̀rúnmìlà ni Ọ̀rúnmìlà bàbá fa òun ló tẹ̀ wọ̀nràn wá láti sánmọ̀ àbí mi ò bẹ́ẹ̀ jiyàn ó tẹ̀lé ṣéènì wá láti sánmọ̀ wá sílẹ̀ ayé mi ò bẹ́ẹ̀ jiyàn ṣóun lọ́lọ́ kọ́kọ́ dá nínú orí tí ó tiẹ̀ ti wà kádàmọ̀ tó dé òun lọ́lọ́wọ́n bá lò nígbà tí Ọ̀rúnmìlà ń bọ̀ láti sánmọ̀ ó wá mú àbí Ọbàtálá ni Ọbàtálá ó dàpọ̀ Ọbàtálá lè máa ń pè Ọbàtálá ni ṣóun lọ́lọ́ kọ́kọ́ dá ẹ̀yin ẹlẹ́bọ ṣọ́bàtálá lọ́lọ́ kọ́kọ́ dá Ọlọ́bàtálá gbà tó ń bọ̀ látọ̀run ó mú ẹdìyẹ kan ẹwà àwọn òpònú ẹwà àwọn taste by moonlight ọmọ tó ń pè taste by moonlight ó mọ bèlọ àwọn aládùúgbò ẹ wá sọ fún ẹ tó bá ní ọmọ tó ń pè taste by moonlight bèlọ àwọn aládùúgbò ẹ taste by moonlight ó mọ story ìtàn just tó máa mú tọmọ lékè bá nígbà táwọn kékeré bàbá tó ń ṣe taste by moonlight yẹ tó rà tó coordinate yẹ ó kọ́ máa sọ àwọn ìtàn oríṣiríṣi nígbà tó ṣùpá wa ń lọ òṣùpá ń bọ̀ òṣùpá wa sáré lọ òrùn tẹ̀lé òrùn lóṣùpá taste by moonlight nìyẹn kọ́mọdé bá lè gbọ́ àwọn story yẹn nígbà táwọn ọ̀ràwọ̀ yẹn wá ń sáré ó wá bí àwọn ọ̀ràwọ̀ púpọ̀ tọmọ kékeré bá ti ń gbọ́ ibẹ̀ ló máa gbàgbé sùn lọ taste by moonlight ni ọ̀rọ̀ Ọbàtálá taste by moonlight ó gbọ́ mi yé taste by moonlight òun lọ̀rọ̀ Ọbàtálá wọ́n ní Ọbàtálá ńgbà tó ń bọ̀ láti sánmọ̀ ó mú ẹdìyẹ kan dání sọ́wọ́ ọ̀tún ó wá bu iyẹ̀pẹ̀ sọ́wọ́ òsì ẹ wo ṣéènì dẹ̀ ló gbé wá láti sánmọ̀ ókè o ẹni sùúrù ẹdìyẹ kan iyẹ̀pẹ̀ ṣé ọwọ́ tó fi di iyẹ̀pẹ̀ mú náà ló fi di ṣéènì mú ó wá fi ọwọ́ yẹn náà ọwọ́ yẹn àbọ̀wọ́ méjèèjì ló fi di ṣéènì mú láti sánmọ̀ ṣéènì wá ń gbé bọ̀ láti sánmọ̀ ó ń gbé Ọbàtálá bọ̀ láti sánmọ̀ ṣéènì yẹn ẹsẹ̀ ẹdìyẹ ò kán mọ́ lọ́wọ́ èmi tí mo tẹ̀ lọ ra chicken lánàá mo lọ ra ẹdìyẹ kan lánàá ibi tí wọn ti bá mi pa látàná mo ní ẹdìyẹ láì fún mi jẹ mi fẹ́ jẹ àwọn frozen chicken Ọ̀rúnmìlà wa di ẹsẹ̀ ẹdìyẹ mú ṣé ẹdìyẹ ìbílẹ̀ ni àbí agric ìbílẹ̀ ni máa jẹ ìbílẹ̀ ẹsẹ̀ ìbílẹ̀ rẹ̀ tínrín báyìí ni ok Ọ̀rúnmìlà wa di ẹsẹ̀ ìbílẹ̀ mú ẹsẹ̀ ẹdìyẹ ìbílẹ̀ ó wá dì mọ́ ṣéènì ó tún wá bu yẹ̀pẹ̀ sọ́wọ́ ọwọ́ kejì ó wá ìwọ̀nba yẹ̀pẹ̀ díẹ̀ máa gbọ́ ṣéènì wá ń gbé Ọ̀rúnmìlà bọ̀ lé ayé gbogbo lé ayé omi ni gbà tí Ọ̀rúnmìlà wá dé lé ayé tó débi orí omi yẹn àbí níbo Ilé-Ifẹ̀ àbí bó ni ní ìmọ̀ bẹ̀ ní ìmọ̀ bóyá bábíṣì wà lẹ́kọ̀ọ́ bóyá omi ọ̀sán ni gbà tí Ọ̀rúnmìlà wá débẹ̀ Ọ̀rúnmìlà wá da yẹ̀pẹ̀ ọwọ́ kan Ọ̀rúnmìlà wá da yẹ̀pẹ̀ ọwọ́ kan yẹn lẹ̀
ó wá ju ẹdìyẹ sílẹ̀ Ọ̀rúnmìlà yìí díṣẹ́ nìyẹn mú kó má bàa rì sínú omi ó wá da iyẹ̀pẹ̀ ọwọ́ kan ó dà sínú òkun olùkọ́ taste by moonlight ni ẹ̀yin aláwo àràbà wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wá sọ̀rọ̀ lórí ẹ̀ ó wá mú iyẹ̀pẹ̀ ọwọ́ kan ó wá dà sílẹ̀ nínú omi ó wá mú ẹdìyẹ yẹn ó wá ju ẹdìyẹ yẹn sórí omi ẹdìyẹ wá ń fẹsẹ̀ tán yẹ̀pẹ̀ ẹdìyẹ ọ̀dẹ̀ kí ń fẹsẹ̀ ti yẹ̀pẹ̀ lọ́wájú ẹdìyẹ kan ó wá fẹsẹ̀ tẹ yẹ̀pẹ̀ báyìí ó ṣe báyìí ẹdìyẹ máa fẹsẹ̀ tán yẹ̀pẹ̀ ó wá fẹsẹ̀ tẹ yẹ̀pẹ̀ ó wá fẹsẹ̀ tẹ yẹ̀pẹ̀ láti Ilé-Ifẹ̀ ó lọ sí Òṣogbo ó lọ sí Ìjẹ̀bú ó lọ sí Èkó ó lọ sí Amẹ́ríkà gbogbo ayé ló lọ wọ̀ Ọ̀rúnmìlà ó wá fẹsẹ̀ tọ yẹ̀pẹ̀ ó lọ sí Australia ó lọ sí kinní kan taste by moonlight ní taste by moonlight ní ìwọ aláwo tó bá lè proof ẹ̀ fún mi máa fún ẹ ní 1 million naira tó lè proof tó sọ yìí scientifically tó bá lè proof ẹ̀ fún mi tí n bá fún ẹ 1 million káyé mi bàjẹ́ tó lè bọ́ta kó wá defending tí mo sọ yìí pé bó ṣe rí nìyẹn máa fún ẹ 10 million jẹ́dú fún ẹ kàn sí máa fún ẹ 10 million naira máa fún ẹ ní G-Wagon 2023 ṣọ́gbà máa fún ẹ 10 million naira máa tún wá gba G-Wagon 2023 mí ìṣeré o kò ní dáa fónírọ́ ó máa gba G-Wagon 2023 wàá dẹ̀ gba 10 million naira owó epo ẹ̀ jẹ́ tún wọ́n tún máa tún fẹ́ máa tún fún ẹ nílé kan ní Lẹ́kì tí n bá fún ẹ kó má dáa fún mi wá proof ẹ fún mi ṣé pé mo ti búra máa fún ẹ ní 10 million naira owó epo fún G-Wagon máa dẹ̀ fún ẹ ní G-Wagon máa dẹ̀ fún ẹ ní ilé kan ní Lẹ́kì ẹyọ kan máa fún ẹ tó bá lè proof ẹ fún mi pé Ọbàtálá challenge ní fún gbogbo ẹyẹ lẹ́bọ̀ o gbàgbọ́ thank you challenge ní fún gbogbo ẹyẹ lẹ́bọ̀ o tó bá lè proof fún mi pé Ọ̀rúnmìlà àbí Ọbàtálá dẹ̀ lọ pé ni lẹ́mọ̀ ń pé Ọbàtálá o ní ìgbà tó fẹ́ dá nígbà tí ó wá sílé ayé ṣọ́ pé mi ò ní sọ bẹ́ẹ̀ kí n má ṣe bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ tó bá lè proof mi ní o tó proof ẹ̀ fún mi bìlì àdínlà pẹ̀lú proof pé yes Ọ̀rúnmìlà sọ̀kalẹ̀ àbí Ọbàtálá ó sọ̀kalẹ̀ sí ibẹ̀ ó dẹ̀ bu iyẹ̀pẹ̀ according to what we heard tí n bá fún ẹ kí ìbínú Ọlọ́run bá mi ìbínú Allah torí ẹ máa ń dúró pé ẹ gbọ́ Ọlọ́run gbọ́ pé káwa mùsùlùmí ẹ máa dárúkọ Ọlọ́run Allah ní ká máa dárúkọ kí ìbínú Allah bá mi tí n bá fún ẹ. so tí mo ní kò ṣe n tó máa ṣe fún mi ni pé ó máa proof fún mi pé Ọbàtálá ó ń bọ̀ láti sọ́mọ̀ pẹ̀lú Shaeed ṣùgbọ́n ó ń bọ̀ láti sọ́mọ̀ pẹ̀lú Shaeed ó wá bu yẹ̀pẹ̀ kan dání pẹ̀lú ẹdìyẹ ó wá di Shaeed nìyẹn mú atẹ́gùn àmà ṣe láti sọ́mọ̀ kó tó délé ayé atẹ́gùn àmà fi lágbàlagbà ok scientific kí lórúkọ ẹ spiritual journey ni àbí mo gbà bẹ́ẹ̀ atẹ́gùn ò ní gbé atẹ́gùn ò ní tìkiri mo gbà mi ò ní bẹ́ẹ̀ jiyàn for argument sake mi ò jiyàn ó bọ̀ straight torí pé fire kún ni látọ̀dọ̀ Ọlọ́run pé kó máa bọ̀ bẹ́ẹ̀ mo gbà sẹ́yìn mi ò jiyàn gbà tó wá délé ayé wá bu yẹ̀pẹ̀ ọwọ́ kan ó wá dà sílẹ̀ ó wá ju ẹdìyẹ sílẹ̀ ẹdìyẹ wá fẹsẹ̀ tọ́ yẹ̀pẹ̀ òun lọ́lọ́run fi ṣe sanfil ilé ayé ẹdìyẹ Ọlọ́run wá mú ẹdìyẹ ló wá fẹsẹ̀ tọ́ yẹ̀pẹ̀ màá fún ẹ ìwọ ẹlẹ́bọ tó
tó fẹ́ sọ̀rọ̀ yẹn máa fún ẹ ní 10 million naira owó epo owó petrol máa dẹ̀ fún ẹ G-Wagon 2023 ní ọmọdé ní 2023 wàá gbà wàá dẹ̀ tún gba ilé kan ní Lẹ́kì tí n bá fún ẹ kó má dà fún mi proof mi rọ́ǹgì proof kìíní ẹ̀yìn ẹbọ tàkẹ́wá proof ń tẹ̀ fún ẹ bọ́ tàkẹ́wá proof ẹ pé yes tòótọ́ ni pé confirm o tòótọ́ ni pé ó jẹ́ lójú o ohun tó ń sọ yìí o òdodo ni pé Ọ̀rúnmìlà ń bọ̀ láti sọ́mọ̀ pẹ̀lú kínní yìí pẹ̀lú Ṣéènì àbí Ọbàtálá rẹ̀ pé ní òun ló wá da yẹ̀pẹ̀ sílẹ̀ ẹ̀dìyẹ wọn fẹsẹ̀ tán yẹ̀pẹ̀ káàkiri gbogbo ilé ayé nígbà tó wọ́n fẹsẹ̀ tán gbó yẹ̀pẹ̀ láti bíbá dé Saudi Arabia òun ló fẹsẹ̀ tán yẹ̀pẹ̀ láti bíbá dé Saudi Arabia dé London tèmi Belfast ìlú tí mo ń gbé Ọ̀rúnmìlà ó ti dé bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ jiyàn ó dé Amẹ́ríkà ilé ayé dẹ̀ pin ilé ayé Ọ̀rúnmìlà ṣó wọkọ̀ ojú omi láti nígbà tó dé tó fẹ́ cross sí láti Europe sí Amẹ́ríkà ṣó wọkọ̀ ojú omi lọ ni Ọbàtálá dẹ̀ ń pè ní ṣó wọkọ̀ ojú omi lọ ni ẹdìyẹ mélòó ni Ọbàtálá fẹ́ fi ló fẹ́ bá Ọbàtálá tẹ yẹ̀pẹ̀ káṣẹ gbà pé ókè ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká gbà pé Ọbàtálá nígbà tó ń bọ̀ láti sánmọ̀ ohun tó ń gbé bọ̀ típa yẹ̀pẹ̀ kan ló gbé ó wá dà sínú òkun ókè mo fún ẹ típa 20 ó dà sínú òkun mo tún fún ẹ típa 1000 tipas iyẹ̀pẹ̀ ni kò kí ṣe ọwọ́ kan ló fi bu yẹ̀pẹ̀ mọ́ o mo fún ẹ ní 10,000 tipas ó wá rọ sínú omi 10,000 tipas iyẹ̀pẹ̀ yẹn wá ga bó ṣe ń bọ̀ tipa ló fi gbé yẹ̀pẹ̀ àwọn 35 kí ni àwọn sáìsì tipa fabraham Malaysian ó dà pé bíi 30,000 bíi 3,000 ton àbí 30,000 ẹ̀ náà pè ní níjẹ̀mú bíi 30,000 10 ton 20 ton bíi 30 ton bíi ẹ má bẹ̀rù 10 tons 20 tons 30 tons ok bíi àbọ̀ 30 tons ok bíi 30 tons yẹn 10,000 rẹ̀ wọ́n wá rọ sínú bábíṣì torí pé bóyá tí bábíṣì ló wà ní gbogbo everywhere inú omi ni ó wá rọ sí nígbà tó wá rọ sí tó fi ṣe ṣàfihàn ẹdìyẹ wá ń fẹsẹ̀ tán yẹ̀pẹ̀ láti bóyá lè fẹ́ ni o bóyá bábíṣì wà lẹ́kọ̀ọ́ ni o ẹdìyẹ wá ń fẹsẹ̀ tán yẹ̀pẹ̀ láti everywhere ó wá ń fẹsẹ̀ tán yẹ̀pẹ̀ láti ibà lọ sí Afghanistan láti ibà lọ sí Russia àti Russia Ọ̀rúnmìlà 1 billion percent taste by moonlight ni ìtàn yẹn kò rí gbogbo àwọn ọ̀tàn yẹn ni bàbá wa Síkírù Adétọ̀nà náà ti rí pé àjàǹtì èlérè léyìí fẹ̀rẹ̀kúfẹ̀ ẹ̀rù lájọ́ ń dábàrà wa ẹ̀yin aláwo yìí mọ̀jú ó rọ bàbá wúwúwúwú okùn igi gúngùn báyìí ẹ̀rẹ̀ fokùn sí láàrin ẹ̀rẹ̀ fi tó dẹ̀ tún dàbí rúlà síbẹ̀ wọ́n dẹ̀ ń fi wúwúwúwúwúwú òun ló ń dún bí oró òun lẹ́fí kó padà sáwọn ọ̀lẹ́mì bàbá yẹn náà lẹ́ wò pé pàǹtí lélẹ́yìn náà eléyìí ò bálákàyè mú náà wáyé tẹ́ ń tì sí fún àwọn ọlọ́mọ náà ayé ti lajú ju gbogbo eléyìí lọ bàbá wa Síkírù bàbá wa yìí wọ́n rí i pé òṣìlẹ̀ ń ṣe ìrọ̀lẹ́ ń pa fẹ̀rẹ̀kúfẹ̀ ẹ̀rù lájọ́ ń dábàrà wa bàbá wa rí bẹ́ẹ̀ pé rọ́bìṣì ni ń tẹ́ gbé dání náà fi declare pé àwọn òṣàrà yín àwọn òṣèmọ́ náà fi declare pé àwọn òṣàrà wo kí mùsùlùmí máa bá mùsùlùmí lọ káláwo máa bá aláwo ṣe mùsùlùmí làwọn bá ṣe torí ẹ̀ ọdún ojúde ọba bàbá wa máa ń dunnú pé yes ọdún àwa mùsùlùmí lélẹ́yìí àwọn ọba yín ṣe gbogbo wèrè tẹ́ ń ṣe lọ́mọ sórí burúkú yín tẹ́ bá wá pẹ́ fẹ́ wá tọrọ owó àwọn fún yín lówó wíwọ́n epo kọ́ tàìrò owó rà kọ́ gbogbo tó ń pè lówó lọ́lọ́run gbé fún bàbá wa Síkírù Adétọ̀nà tó bá ń gbọ́ owó gangan ni bàbá wa Síkírù Adétọ̀nà owó gangan
owó gangan ní bàbá Síkírù Adétọ̀nà yìí àwọn gangan lówó tọ́lọ̀ ń gbowó fún wọn wà live past ọlọ́run gbowó fún wọn gbọ́lá fún wọn kó àwọn sàábé tó confam ó kó tiwọn ó kó àwọn ọmọ dáadáa ó kó tiwọn àwọn ọmọ alálùbáríkà ọlọ́run kó ti bàbá Síkírù Adétọ̀nà ẹ̀yin wèrè kan wá bọ́ta pé ẹ fẹ́ wá síbi òkú bàbá ta wá ẹ wá ní ẹ fẹ́ orí yìí burú ni láyé yìí tẹ́ máa fi kú ẹ má débi òkú bàbá ẹ má débi ọ̀dọ̀ bàbá tiwa o ẹ má débi sàárè wọn o tẹ́ bá gbé gbogbo wèrè tẹ́ bá fẹ́ sórí burúkú ẹ máa sórí burúkú inú gbàlẹ́ yín ni orí yìí burú ni. bàbá wa sọ pé àwọn òṣàrà yín wọ́n sọ bẹ́ẹ̀ ó wálé olúwa lójú sìn kó wo pé ha ìwọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ àwa aláwo jẹ́ ká morúkú ẹ tábà morúkú ẹ kọ́ bẹ́ẹ̀ la máa ṣe fún ẹ má dàrẹ́ láàmú Shaeed ni mo ń jẹ Síkírà ni mọ́mì mi ń jẹ Síkírà ni mọ́mì mi ń jẹ tó bá ní tó kọ̀ǹfàmù lọ́wọ́ Síkírà òun ni mọ́mì mi ń jẹ ṣó tó bọ́ Síkírà àǹtí mi rè kí ló dé àǹtí mi Síkírà ni mọ́mì mi ń jẹ ṣó tó bọ́ Síkírà òun ni mọ́mì mi ń jẹ salamu alaikum ma yes ma mo wà lórí program ni ma yẹ tí bá ṣe tó máa pẹ́ yín padà ma. All right. Amima, yes ma. Síkírà ni mọ́mì mi ń jẹ́. Shaeed lè mi ń jẹ́. Bàbá tó bí mi. Ádámọ̀ ló ń jẹ́ Adam. Family name wa ni Shittu. So ti gbọ́ Adam. Sọ pé Shaeed Shittu o. Shaeed ọmọ Síkírà o. Tó ń tẹja. Ọmọ Ádámọ̀ bàbá onípọ̀mọ́ bàbá tèmi ò ta pọ̀ mọ́ tó ti bàbá àwọn wèrè ọmọ Ádámọ̀ ooo wọn náà ọmọ Éfà wèrè ẹ̀yin èèyàn játijàti kí ló ń ṣe yín aborí yín burú ni sórí bàbá ìyá yín dàrú ni a ní ẹjáwọ́ kò bí ẹbọ ẹjáwọ́ ń bẹ̀ araba sórí wọn náà ti rí pé gbogbo pàǹtí yín wáyé tẹ́ fagbára yín mú gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ báyìí máa ń ṣe inú fíìmù pé àwa aláwọ̀ wá bíbẹ̀ ẹ̀yin ọmọkọ́mọ yìí wá ń dìwà mú lọ́wọ́ network ẹ máa bá click love and like mi mọ́ tó ṣe network mi ò ẹjọ́ ẹ máa bá wa click love and like mi mọ́ tó ṣe network mi ló dé ó lẹ́gbọ̀n pa. tẹ́yìn aláwo bá rí ẹ̀yin babaláwo nígbà tẹ́ ti rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́ lo ìtọ́ máa ń ṣe nínú fíìmù yẹn kẹ́ni gbogbo ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin ó yá gbogbo yẹn sùn ta ló ń jẹun tájá ń jùrù ilẹ̀ bá dì wọ́n mú kẹ́dẹ̀ lọ ọbẹ̀ kẹ́ gbé òkú bàbá wa kẹ́ máa gbé lọ ẹ̀ máa ń ṣe nínú fíìmù nìyẹn kò rí ìlì fíìmù ni. Film òun ni kò real. That's what they call film. Fíìmù nìyẹn kò really kò ń ṣẹlẹ̀. N tó ń pè fíìmù nìyẹn kò lè ṣẹlẹ̀. Ara yín kan ti jáṣẹ́ yín. Ó ní gbogbo wèrè tó máa ń ṣe irọ́ ni kò really. Wọ́n kàn máa fi dẹ́rù bẹ gbogbo everybody ni. Pé kò real. Fíìmù lásán ni. Ara yín kan ti tó àṣírí yín ó ní gbogbo tẹ máa ń ṣe yẹn fíìmù lásán ni kò lè ṣẹlẹ̀ so nígbà tí ó ti lè ṣẹlẹ̀ yẹn why táwọn stupid person àwọn stupid country kan wọ́n yìí convert sí bullshit yín ẹni tí ò ní làákàyè nìkan ló máa lọ ń join ẹgbẹ́ aláwo ẹni tó rí ẹ ti dàrú tí ò ní làákàyè tó rí ẹ ti yí ẹni tó rí ẹ ti yí tí ìbínú Ọlọ́run wà lórí ẹ ló máa ń join ẹgbẹ́ yín. Ẹ̀yin náà lè tó àṣírí ara yín síta pé fẹ́rẹ́kún fẹ́
ẹ̀rù lájọ́ ń dábàrà wa ṣáwọn ẹ̀ máa kópa ẹ̀ sílẹ̀ mi àwọn adájá tán àwọn ajápa máa bá yín fi òrò ń sàlẹ̀ kù táà bá yín lé gbogbo àwọn èèyàn òrò bàbá ooo nísàlẹ̀ kù táwọn àmbẹ̀ táwọn máa mú gbó tẹ́yà máa ṣorí burúkú yín ìwọ ọba tó bá kú tó o bá tètè declare ara ẹ pé mùsùlùmí ni ẹ tó bá ti kú àwọn aláwo ló máa sìnkú ẹ tó bá ṣe súnmọ́ amọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ amọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ ìsídàdún kúfúrán òun la máa lò fún ẹ tó ti gbọ́ tábà ti rí pọ̀ ọba ní ẹ òun bá àwọn ẹlẹ́bọ ṣe a máa fi ẹlẹ́pẹ̀ láwọn ẹlẹ́bọ kó lọ sìnkú ẹ ni ẹ̀yin ìmáàmù lù ẹ má débi òkú àwọn ìmáàmù ọbẹ̀ ẹlẹ́bọ ẹ filẹ̀ kó lọ kúkú ẹ kó máa bá tiẹ̀ lọ ẹ filẹ̀ pẹ̀lẹ́bọ tó ń ṣe ẹ má torí àtẹnujẹ ló máa fọ́ọ̀kì ẹ̀yin ìmáàmù ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ ṣerú ẹ̀ àtẹnujẹ ló máa fọ́ọ̀kì yín up ẹ wo bàbá wa ẹ wo bàbá Síkírù ṣé bàbá wo declare ara wọn pé lọ́rọ̀ tí bá kú ẹ̀yin mùsùlùmí ní kẹ́sí mi o mi ò bá wọn ṣe mọ́ o ìmọ̀ ṣe ara wọn o mùsùlùmí ni kò sí mùsùlùmí ẹ fi mí lẹ̀ bàbá wa sọ jáde pé mùsùlùmí ni kò sí mùsùlùmí o mùsùlùmí ni kò sí mùsùlùmí àwọn ìṣe wọn declare pa wọn kì í ṣe ara yín ìtumọ̀ ẹ̀ nìyẹn náà mi ń bọ̀ kí lọ́kùnrin wí. Ok mo ń bọ̀ fídíò yìí ṣé mo lè rí download ṣáyé ok mo ń bọ̀ ẹ jẹ́ òbí àmọ́ ìlérí fídíò yìí gbé wá sórí ok ẹ jẹ́ n play fídíò yìí mo ní láti play fídíò yìí I have to play this video mo ń bọ̀ ẹ wá wòran o ẹ̀yin ọba tó kú ẹ̀kọ́ rèé o mo ń bọ̀. ẹ̀yin ọba tó kù ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó kù ẹ̀kọ́ rẹ̀ fún yín ẹ jẹ́ ká gbọ́n tí council Ọlọ́run ló yọ mí ṣá mo kọ́ ti fídíò tàn díẹ̀ ló kù ẹ̀kọ́ rẹ̀ fún gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó kù o ẹ̀kọ́ rẹ̀ o wọ́n ń bọ̀. gbogbo ẹ̀yin ọba tó kù lẹ̀ Yorùbá ẹ̀kọ́ rẹ̀ fún yín o kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ṣètò yìí Ọlọ́run níjó bàjẹ́ fún yín ẹja gbọ́ tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ẹja gbọ́ bismillah. wọn ò ṣàìtò kankan fún Àwùjalẹ̀ o awẹ Àwùjalẹ̀ adi Àwùjalẹ̀ bí mùsùlùmí wọn kírun sáwùjalẹ̀ lára bí mùsùlùmí nǹkan kankan ò yọ kúrò ní ara Àwùjalẹ̀ mo sọ mo tún sọ nítorí pé n tí èèyàn bá rí tó bá dáyàn lójú ó yàtọ̀ sí ní tí wọ́n bá sọ fún yàn bàbá Àwùjalẹ̀ ti wáyé rẹ̀ nígbà tí bàbá jáde láyé àkọ́bí wọn Prince Sound Adédire Adétọ̀nà wọ́n gbé fóònù wọn pè ní wọ́n pè imam àwa méjèèjì débẹ̀ àwa ń bẹ̀ títí di after 11 láti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe sí bọ́dí bàbá kí làwọn nǹkan náà títò bá ṣe máa ń tó ara. àkọ́kọ́ ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Àwùjalẹ̀ nígbà ayé wọn àìmọye ìgbà ni wọ́n ti pe gbogbo àwọn oníṣẹ̀ṣe nígbà tí gbogbo wọn tí ẹsẹ̀ wọ́n ìpè tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé kí ni mo bá yín jẹ kí ni mo bá yín mu àìtò wo ni mo bá yín ṣe nǹkan kọ̀ọ̀rọ̀ wo ni mo bá yín ṣe ẹ wá sọ gbangba. ọdún 15 years ni mo fi gbélé Àwùjalẹ̀ kò sí kọ̀ọ̀rọ̀ ibi tí wọ́n ti ń bọ̀ nǹkan kan nínú ilé Àwùjalẹ̀. ọba Dr. SK Adétọ̀nà kú ní àná àáfàá kan ti kú nínú ìlú tá a wà yìí kódà ìmáàmù ni nígbà tá a débi tí òkú ẹ̀ wà àdó ni wọ́n so mọ́ gbogbo bẹ́ẹ̀ dìyẹn bí láì láti bèrè ọbì káàbà tó bá ṣe pé irọ́ ni ó kú èmi àti Ọlọ́run bàbá tó dá mi Adétọ̀nà kú wàláhì súnmọ́ bí láì làzí ìláhùwà kò sí nǹkan kan kò sí epo kò sí iyọ̀ kò sí kankan kò sí ẹbọ kankan nítorí pé èmi ni mo tó ara bàbá
ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ máa gbọ́ o, níbo ni rúmọ̀ tí wàá máa ń wá, níbo ni gbogbo àwọn awuyewuye tí wọ́n sọ gbọdọ̀ ti ń wá. ọ̀pọ̀ ẹnìkan tiẹ̀ pé rẹ̀ nílẹ̀ gbùrù ìyẹn tiẹ̀ kan sọ́sọ́kúsọ jọlọ ìsọkúsọ, ó sọ ìsọkúsọ yẹn wọ́n sì ń fọ́n ká. ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe lè fọ́n ìsọkúsọ ká, ẹ fọ́n eléyìí náà ká láti correct impressions àwọn èèyàn nípa ìsọkúsọ. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú Suratu Nahl Quran 16 verse 105. Ọlọ́run bá ní innama yaftari al-kadhiba, àwọn tó máa ń fọ́n irọ́ ká, àwọn tó máa ń tú irọ́ tàbí olùbọ́, àwọn tó máa dédé hun irọ́, wọ́n á dẹ̀ gbé kalẹ̀, wọ́n á dẹ̀ gbé sí ọkàn àwọn èèyàn náà á dẹ̀ máa gbà bẹ́ẹ̀. alladhina la yu'minuna bi ayati Allah. Ọlọ́run bá ní àwọn tí wọ́n nígbàgbọ́ nípa èmi Ọlọ́run bá ní. ṣe fi pé tọ́ba bá kú dandan ni kí wọ́n ṣàìtò fún. èmi yìí bí wọ́n ṣe wà yìí ó ti di ọba ẹlẹ́ẹ̀kẹta ní àwọn ọba ńláńlá tá a ti sin, tá a ti wẹ̀, tá a ti dì, tá a ti sin, tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Àwùjalẹ̀ òkú láti bí ọjọ́ méje o, àná ni Àwùjalẹ̀ jáde láyé o. òkú èèyàn ò ní kú káwá tì mọ́nà lé. Billahi lazim, àwọn tó bá mọ̀ wá dáadáa wọ́n á mọ̀ pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ àwa ò wí, àwa ò sọ ọ́. ṣùgbọ́n àná làwùjalẹ̀ kú, ní ìrọ̀lẹ́ àná gan ni, ní after Maghrib òun làwùjalẹ̀ jáde láyé. ẹ̀yin ọmọ ìyá mi, kí ló fà á tí gbogbo ọ̀rọ̀ tó fi rí bẹ́ẹ̀ yẹn? màá sọ fún yín. ṣe rí ìtìjú òkè ń bá yàn kó má ka nǹkan kan mọ́ yàn lọ́wọ́. bẹ́ẹ̀ yàn fọwọ́ máa họrí èèyàn máa wọlé. ṣe rí àwọn oníṣẹ̀ṣe, àwọn ni wọ́n ń túrọ̀ yẹn ta. ṣe rí àwọn mùnáfíkí mùsùlùmí, àwọn ló ń gbarọ́ yẹn lọ́wọ́ wọn, àwọn ló ń bá wọn rà á. àwọn kan wọ́n kóra wọn jọ lénìí náà. ìkóra wọn jọ yẹn kì í ṣe pé wọ́n fẹ́ wá gbókùn, wọ́n mọ̀ pé kò lè ṣeé ṣe fáwọn. kí ni nǹkan tó fẹ́ ṣe? wọ́n fẹ́ wá tọrọ owó ni, ṣùgbọ́n ìtìjú náà ni wá kúrò ń bẹ́ o. ṣé wàá mọ nǹkan tí mo fẹ́ fi round up? ìwọ tó sọ wípé tó máa ń lanu, tó máa ń sọ̀rọ̀, wàá máa ṣépè fún Ọlọ́run, wàá máa ṣépè fún ànábì. ẹ dákun nítorí títọ́ Ọlọ́run, báwo ló ṣe, kí ló fà á tó fi jẹ́ wípé ọjọ́ tí àwọn èèyàn bá kú wọn kì í fẹ́ rí yín bẹ́ẹ̀? kí ló fà bẹ́ẹ̀? kí ló fà á tó fi jẹ́ pé ẹ̀yin fún ara yín ẹ̀sìn ẹ̀ ti rí pé ayé ò fẹ́ yín? tí wọ́n bá fẹ́ jọba míì, ẹ̀yin ò ṣe sọ fún wọn pé tọ̀, nígbà tí ẹ ti dẹ̀ sọ pé ẹ̀sìn tí ọba bá fi kú náà lè máa fi máa gbé, ẹ dákun ẹ̀sìn tó bá fi kú náà ẹ fi ṣe ẹ̀sìn létẹ̀ fún un. ṣùgbọ́n ojú kòkòrò yín, olè yín, wọ̀bìà yín, wọ̀nbílíkì wọ̀bìà yín kò ní jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀, torí pé irọ́ lè máa ń tú tàbí ìrùbọ́. wọn ò ṣàìtò kankan fún Àwùjalẹ̀ o. àwẹ̀ Àwùjalẹ̀, adì Àwùjalẹ̀ bí mùsùlùmí, wọ́n kírun sáwùjalẹ̀ lára bí mùsùlùmí. nǹkan kankan ò yọ kúrò ní ara Àwùjalẹ̀. mo sọ, mo tún sọ, nítorí pé n tí èèyàn bá rí tó bá dáyàn lójú ó yàtọ̀ sí ní tí wọ́n bá sọ fún yàn. bàbá Àwùjalẹ̀ ó ti wáyé re, ó ti láyé re, ó ti lọ o. èèyàn kì í mọ̀ rìn kórè ọ̀má mi, èèyàn kan ò lè wà láyé tí ò ní níbi tó máa kù sí. ṣùgbọ́n ibi táwa náà kù sí kọ́nà kó dáríjì wá. ibi tó kù sọ́wọ́ Àwùjalẹ̀ ti wà lọ́wọ́ Ọlọ́run, táwùjalẹ̀ kù sí kọ́nà kó dáríjì wọ́n. Ọlọ́run bá kó má ṣe àṣàánú wa. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. wọn ò ṣàìtò kankan fún Àwùjalẹ̀ o. àwẹ̀ Àwùjalẹ̀, adì Àwùjalẹ̀ bí mùsùlùmí, wọ́n kírun sáwùjalẹ̀ lára bí mùsùlùmí. nǹkan kankan ò yọ kúrò ní ara Àwùjalẹ̀. mo sọ, mo tún sọ, nítorí pé n tí èèyàn bá rí tó bá dáyàn lójú ó yàtọ̀ sí ní tí wọ́n bá sọ fún yàn. bàbá Àwùjalẹ̀ ti wáyé re. nígbà tí bàbá jáde láyé, àkọ́bí wọn Prince Sound Adédire Adétọ̀nà wọ́n gbé fóònù wọn pè mí, wọ́n pè Imam. àwa méjèèjì débẹ̀, àwa ń bẹ̀ títí di after 11 láti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe sí bọ́dí bàbá. kí làwọn nǹkan náà? títò bá ṣe máa ń tó ara. àkọ́kọ́ ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Àwùjalẹ̀ nígbà ayé wọn àìmọye ìgbà ni wọ́n ti pe gbogbo àwọn oníṣẹ̀ṣe, nígbà tí gbogbo wọn tí ẹsẹ̀ wọ́n ìpè tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé kí ni mo bá yín jẹ, kí ni mo bá yín mu, àìtò wo ni mo bá yín ṣe, nǹkan kọ̀ọ̀rọ̀ wo ni mo bá yín ṣe, ẹ wá sọ gbangba. ọdún 15 15 years ni mo fi gbélé Àwùjalẹ̀, kò sí kọ̀ọ̀rọ̀ ibi tí wọ́n ti ń bọ̀ nǹkan kan nínú ilé Àwùjalẹ̀. ọba Dr. SK Adétọ̀nà kú ní àná. àáfàá kan ti kú nínú ìlú tá a wà yìí, kódà ìmáàmù ni. nígbà tá a débi tí òkú ẹ̀ wà, àdó ni wọ́n so mọ́ gbogbo bẹ́ẹ̀dì yẹn. Billahi lazim bi rabbi Kaaba, tó bá ṣe pé irọ́ ni ó kú èmi àti Ọlọ́run bàbá tó dá mi. Adétọ̀nà kú,
wallahi summa billahi lazi illa huwa, kò sí nǹkan kan, kò sí epo, kò sí iyọ̀, kò sí kankan, kò sí ẹbọ kankan, nítorí pé èmi ni mo tó ara bàbá. ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ máa gbọ́ o, níbo ni rúmọ̀ tí wàá máa ń wá, níbo ni gbogbo àwọn awuyewuye tí wọ́n sọ gbọdọ̀ ti ń wá. ọ̀pọ̀ ẹnìkan tiẹ̀ pé rẹ̀ nílẹ̀ gbùrù, ìyẹn tiẹ̀ kan sọ̀sọ́kúsọ jọlọ ìsọkúsọ, ó sọ ìsọkúsọ yẹn wọ́n sì ń fọ́n ká. ẹ dákun torí Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe lè fọ́n ìsọkúsọ ká, ẹ fọ́n eléyìí náà ká láti correct impression àwọn èèyàn nípa ìsọkúsọ. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú Suratul Nahl, Quran 16:105. Ọlọ́run bá ní innama yaftari al-kadhiba, àwọn tó máa ń fọ́n irọ́ ká, àwọn tó máa ń tú irọ́ tàbí olùbọ́, àwọn tó máa dédé hun irọ́, wọ́n á dẹ̀ gbé kalẹ̀, wọ́n á dẹ̀ gbé sí ọkàn àwọn èèyàn náà á dẹ̀ máa gbà á bẹ́ẹ̀. alladhina la yu'minuna bi ayati Allah. Ọlọ́run bá ní àwọn tí wọ́n nígbàgbọ́ nípa èmi Ọlọ́run ọba ni. ṣe fi pé tọ́ba bá kú dandan ni kí wọ́n ṣàìtò fún. èmi yìí bí wọ́n ṣe wà yìí, ó ti di ọba ẹlẹ́ẹ̀kẹta ní àwọn ọba ńláńlá tá a ti sin, tá a ti wẹ̀, tá a ti dì, tá a ti sin, tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Àwùjalẹ̀ òkú láti bí ọjọ́ méje o, àná ni Àwùjalẹ̀ jáde dáyé o. òkú èèyàn ò ní kú káwá tì mọ́nú ilé. Billahi lazim, àwọn tó bá mọ̀ wá dáadáa wọ́n á mọ̀ pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ àwa ò wí, àwa ò sọ ọ́. ṣùgbọ́n àná l'Àwùjalẹ̀ kú, ní ìrọ̀lẹ́ àná gan ni, ní after Maghrib, òun l'Àwùjalẹ̀ jáde dáyé. ẹ̀yin ọmọ ìyá mi, kí ló fà á tí gbogbo ọ̀rọ̀ tó fi rí bẹ́yẹn? máa sọ fún yín. ṣe rí ìtìjú òkè ń bá yàn kó má ka nǹkan kan mọ́ yàn lọ́wọ́. bẹ́yàn fọwọ́ máa họrí èèyàn máa wọlé. ṣe rí àwọn oníṣẹ̀ṣe, àwọn ni wọ́n ń túrọ̀ yẹn ta. ṣe rí àwọn mùnáfíkí mùsùlùmí, àwọn ló ń gba ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọn, àwọn ló ń bá wọn rà á. àwọn kan wọ́n kóra wọn jọ lénìí náà. ìkóra wọn jọ yẹn kì í ṣe pé wọ́n fẹ́ wá gbókùn, wọ́n mọ̀ pé kò lè ṣeé ṣe fáwọn. kí ni nǹkan tó fẹ́ ṣe? wọ́n fẹ́ wá tọrọ owó ni, ṣùgbọ́n ìtìjú náà ni wá kúrò ń bẹ́ o. ṣé wàá mọ nǹkan tí mo fẹ́ fi round up? ìwọ tó sọ wípé tó máa ń lanu, tó máa ń sọ̀rọ̀, wàá máa ṣépè fún Ọlọ́run, wàá máa ṣépè fún ànábì. ẹ dákun nítorí títọ́ Ọlọ́run, báwo ló ṣe, kí ló fà á tó fi jẹ́ wípé ọjọ́ tí àwọn èèyàn bá kú wọn kì í fẹ́ rí yín bẹ́ẹ̀? kí ló fà bẹ́ẹ̀? kí ló fà á tó fi jẹ́ pé ẹ̀yin fún ara yín ẹ̀sìn ẹ̀ ti rí pé ayé ò fẹ́ yín? tí wọ́n bá fẹ́ jọba míì, ẹ̀yin ò ṣe sọ fún wọn pé tọ̀, nígbà tí ẹ ti dẹ̀ sọ pé ẹ̀sìn tí ọba bá fi kú náà lè máa fi máa gbé, ẹ dákun ẹ̀sìn tó bá fi kú náà ẹ fi ṣe ẹ̀sìn létẹ̀ fún un. ṣùgbọ́n ojú kòkòrò yín, olè yín, wọ̀bìà yín, wọ̀nbílíkì wọ̀bìà yín kò ní jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀, torí pé irọ́ lè máa ń tú tàbí ìrùbọ́. wọn ò ṣàìtò kankan fún Àwùjalẹ̀ o. àwẹ̀ Àwùjalẹ̀, adì Àwùjalẹ̀ bí mùsùlùmí, wọ́n kírun sáwùjalẹ̀ lára bí mùsùlùmí. nǹkan kankan ò yọ kúrò ní ara Àwùjalẹ̀. mo sọ, mo tún sọ, nítorí pé n tí èèyàn bá rí tó bá dáyàn lójú ó yàtọ̀ sí ní tí wọ́n bá sọ fún yàn. bàbá Àwùjalẹ̀ ó ti wáyé eré, ó ti láyé eré, ó ti lọ o. èèyàn kì í mọ̀ rìn kórè ọ̀má mi, èèyàn kan ò lè wà láyé tí ò ní níbi tó máa kù sí. ṣùgbọ́n ibi táwa náà kù sí, kọ́nà kó dáríjì wá. ibi tó kù sọ́wọ́ Àwùjalẹ̀ ti wà lọ́wọ́ Ọlọ́run, táwùjalẹ̀ kù sí, kọ́nà kó dáríjì wọ́n. Ọlọ́run bá kó má ṣe àṣàánú wa. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin. ṣòfin tí ara ẹ gbọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀, ṣòfin tí ara ẹ gbọ́. tẹ́yìn bá ṣe pé ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀ mọ mídíà lóòótọ́ àwà. number one, nínú ẹni jẹ́ pé wọ́n lè ṣe pé ó púlù púpọ̀ àwọn èèyàn lọ sórí mídíà. mo wà nú àwọn èèyàn tó púlù púpọ̀ nú àwọn èèyàn lọ sórí mídíà. àwọn èèyàn wà lórí mídíà. mo wà nú àwọn tó púlù àfà púpọ̀ nú àwọn àfà tí mo wọ́ wọn wá sórí social media. dé pé àwọn àfà púpọ̀ wá ní page. mo wà nú wọn. àdèmọ́lò ó dá wa lójú parí. ó gbọ́ ó yé wa parí. agúdù ń bẹ. so lórí social media ẹ máa bá wa wájú. ẹ wá lè borúkọ bàbá àtàwa jẹ́ káwa gbà. ṣẹ́fí tí ara yín gbọ́n tí brọ́dà wa yẹn sọ nípa bàbá wa Àwùjalẹ̀. ṣe fẹ́ gbọ́ kí wọ́n wá nírú bàbá yìí tí mọ̀lẹ́ Ọlọ́run wà lára wọn báyìí. sójú ń dùn ẹni wà fi ánfúsì kó má fàlà túbú sí rúùn. ẹ̀yin olórí burúkú àfẹ́ ẹlẹ́bọ
ẹ̀yin náà wà ní kíní kan ṣé ojú ń du ẹni ṣé o rápẹrẹ pé ẹlẹ́bọ ni bàbá ilé ṣé o rápẹrẹ lára bàbá yìí ojú ẹ̀ kí lélẹ́yìn wí ṣé ó ń bú wa ni àbá blọ́ọ̀kì jẹ́ blọ́ọ̀kì èmi ló ń bú àbí máa blọ́ọ̀kì àwọn tèmi ti ní kí n blọ́ọ̀kì ẹ̀ ṣẹlẹ̀bọ ni ẹni jẹ́ ti ẹ̀ wo tó ń bú mi náà kí n tó blọ́ọ̀kì ẹ̀ jẹ́ ọkọ̀ wo tó ń bú mi náà ṣẹlẹ̀bọ ni ẹni ṣé ẹlẹ́bọ ni ẹni ìwọ ọ̀dẹ̀ yìí má jẹ́ ń gbójú ẹ̀ síta ò nítumọ̀ nínú ayé jẹ́ ń blọ́ọ̀kì gbogbo ẹ̀yin ẹlẹ́bọ ìlú Ìjẹ̀bú ojú tí ẹ̀wà àṣẹ́yìn náà ẹ̀yin náà ló ní bára nù yín ẹ wá gbé bára yín lọ bí òkú ẹ fẹ́ lọ tọrọ owó wọ́n wá gbọ́n yín tàbí omi torí bàbá yìí ẹ rí pé mo sọ tẹ̀tẹ̀lẹ̀ ẹ wo brọ́dà wa tó sọ̀rọ̀ yẹn wọ́n sọ bẹ́ẹ̀ pé bàbá wa Síkírù Adétọ̀nà ti sọ time without number pé wọ́n pe àwọn yẹn ẹlẹ́bọ jókòó báyìí pé ẹ wá kí ni mo gbà lọ́wọ́ yín rí kí ni mo jẹ lọ́wọ́ yín ṣé mo bá yín jẹ lórewé ṣé mo bá yín ṣe ẹ̀sán tí mo bá yín dàpọ̀ bàbá yìí ti sọ ti declare wọn pé àwọn yóò ṣara yín ti pẹ́ ọ sọ náà brọ́dà mi yìí sọ ọlọ́run níjó bàjẹ́ fún yín brọ́dà mi sọ. àwẹ̀ Àwùjalẹ̀ adi Àwùjalẹ̀ bí mùsùlùmí wọ́n kírun sáwùjalẹ̀ lára bí mùsùlùmí nǹkan kan ò yọ kúrò ní ara Àwùjalẹ̀ mo sọ. nǹkan kan ò yọ kúrò lára bàbá wa Àwùjalẹ̀ wọ́n tún wá ń parọ́ pé Àwùjalẹ̀ ti kú ti pẹ́ o ó ti tó jẹ́ díẹ̀ o onírọ́ ni yín onírọ́ orí burú. mo tún sọ nítorí pé ntí èèyàn bá rí tó bá dáyàn lójú ó yàtọ̀ sí ní tí wọ́n bá sọ fún yàn bàbá Àwùjalẹ̀ ti wáyé rẹ̀ nígbà tí bàbá jáde láyé àkọ́bí wọn Prince Sound Adédire Adétọ̀nà wọ́n gbé fóònù wọn pè mí wọ́n pè mọ́ àwa méjèèjì débẹ̀ àwa ń bẹ̀ títí di after 11 láti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe síbọ̀dí bàbá kí bàbá kú ní after Maghrib àwọn tọ́lẹ̀ súnmọ́ bàbá rẹ̀ àti màmú tí màmú náà bá jẹ́ lẹ́bọ ìmàmú ni bàbá àkójọ ń ṣe ni ẹ̀yin aláwọ̀ ẹ má bọ̀ ẹ wá gé pàtì yín bọ̀tì màmú ò rí bẹ́ẹ̀. àkọ́kọ́ ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Àwùjalẹ̀ nígbà ayé wọn àìmọye ìgbà ni wọ́n ti pe gbogbo àwọn oníṣẹ̀ṣe nígbà tí gbogbo wọn tí ẹsẹ̀ wọn ìpè tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé kí ni mo bá yín jẹ kí ni mo bá yín mu àìtò wo ni mo bá yín ṣe nǹkan kọ̀ọ̀rọ̀ wo ni mo bá yín ṣe ẹ wá sọ gbangba. ṣe gbọ́ ṣèbójú ayé yín náà tí bàbá wa Síkírù ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀yin ẹlẹ́bọ ṣèbójú ayé bàbá wa Síkírù Adétọ̀nà ojú ayé wọn náà ti sọ̀rọ̀ yìí fún yín wá ìtẹ́ ẹ̀ bọ́ takẹ́ wá dìklẹ́ àwọn gbà yìí èèyàn wá kú tán ẹ wá lọ ọbẹ̀ kílẹ̀ ń wá bí òkú mùsùlùmí àtẹnujẹ ló bá ti yín jẹ́ bàbá yìí ń bí yín nígbà tó wà láyé pé kí ni mo bá yín jẹ kí ni mo bá yín mu nǹkan kọ̀ọ̀rọ̀ wo ni mo bá yín ṣe ẹ wá sọ gbangba ṣọ́ọ̀ sọ bẹ́ẹ̀ fún yín àwọn akútọ̀ ẹ wá nu ẹnu lọ́bẹ̀ ohun tó ń dùn mí fún njọ́ tí Aláàfin Ọ̀yọ́ kú bàbá Aláàfin Ọ̀yọ́ ohun tó ń dùn mí fún wọn nìyẹn tó ń dùn mí fẹ́yìn mùsùlùmí níjọ́ yẹn nìyẹn pé kí lẹ wá kí lọ ṣe ń bẹ̀ kí lẹ wá dé bẹ́ẹ̀ ohun tó dáwọ́ lálẹ́ jọ́ yẹn nìyẹn o pé kí lẹ wá lọ bẹ̀ bàbá yìí òun gangan ní Ṣàngó tó ń bọ. Aláàfin Ọ̀yọ́ gangan ni Ṣàngó tó ń bọ kò dẹ̀ fi Ṣàngóísìmù ẹ̀ kò fi ilẹ̀ ó tún ti sọ pé tóun bá kú àwọn ní Ṣàngóísìmù òun ni kò sin òun ó sọ kó tó kú náà. Aláàfin Ọ̀yọ́ ó ní òun ò lè fi Ṣàngóísìmù òun lẹ̀
kò dẹ̀ fílẹ̀ tó fi kú àwọn ọba tó wá declare pé rọ́bìsì ni Aláàfin Ọ̀yọ́ gbà tí ó declare tó bá tírú ẹ bá kú kò yẹ kí mùsùlùmí kan kó débi òkú ẹ ẹni ọba tí bàbá wa ọba ìlú Èkó tó bá kú lè ní tó ti declare ara wọn pé mùsùlùmí làwọn àwọn ò bá wọn ṣe mùsùlùmí tó bá lọ bẹ̀ olórí ibú mùsùlùmí ni confam mo sọ náà wọ́n gbọ́dọ̀ declare pé mùsùlùmí làwọn o táwọn bá ti kú ẹ̀yin mùsùlùmí ni kẹ́ sin àwọn o àwọn ò bá wọn ṣe ó ti dá gbogbo ọba lẹ́yìn ọba tó kù tí ò bá ti declare rẹ̀ mùsùlùmí tó bá lọ bẹ̀ olórí ibú ni tó tọ́ ni reality làwa ń sọ ó lè bí ẹnu pé tí mo sọ yẹn ò dáa má bínú tọ́rọ̀ tí bá sọ bá dùn ẹ̀ ẹni ọba tó bá kú tí ò bá declare rẹ̀ pé òun kì í ṣẹlẹ̀ bọ̀ ẹ̀yin mùsùlùmí tẹ́ bá lọ ọbẹ̀ olórí ibú ni ẹni òfò ni ẹni àdánù ni bàbá Síkírù Adétọ̀nà ti declare pé àwọn ò ṣara wọn àwọn ò bá wọn ṣe wọ́n ti sọ ní so many occasions wọ́n ti sọ wọ́n sọ káàkiri ni o wọ́n àìdí o èmi ò ṣara yín èmi ò ṣara yín o no bókọ̀ jọba ni o èmi ò ṣara yín mùsùlùmí làwọn àwọn kírun àwọn wo ohun tí bàbá yẹn ṣe jihadi tó lágbára ni tó ní agbára ó dídí ìjẹ̀bú kò ń ṣe ìjẹ̀bú kékeré o ìjẹ̀bú òde tó ní agbára pin kírun wọn wá dúró pé irọ́ o èmi ò ṣẹlẹ̀ bọ́ ń tèmi fèmí lẹ̀ ọlọ́run o mo tọrọ fún wọlọ́run mo fagbára wọlọ́run bẹ́ẹ̀ mo fògo wọlọ́run mo fi bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wúwúwú tí bàbá wa yìí bá léwu kan ṣẹ̀ bàbá wa yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá léwu kan ṣẹ̀ ọlọ́run bá dẹ́dà bá a foríjì bàbá náà ọlọ́run mo fagbára wọlọ́run mo fi bẹ̀ wọlọ́run mo fa ìníkù wọlọ́run mo fi bẹ̀ wọlọ́run mo fi jíjẹ́ kan ṣoṣo wọlọ́run mo fi bẹ̀ wọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ wúwúwú tí bàbá wa yìí bá léwu kan ṣẹ̀ ìwọlọ́run ọlọ́run o bá wa foríjì bàbá wa yìí bá wa foríjì wọn torí pé bàbá wa yìí ohun tó bí wọ ọlọ́run nú jù ohun tó bí wọ ọlọ́run ọba dẹ́dà nú jù òun ni kí èèyàn ṣẹbọ bàbá wa yìí wá declare pé àwọn ò ṣẹbọ fẹ́ àwọn ò bá wọn ẹlẹ́bọ ṣe àwọn ò bá wọn ní olóògbé ní ṣe àwọn ò bá wọn aláwo ṣe àwọn ò ṣe wọ́n declare àwọn pé táwọn bá kú ẹ̀yin mùsùlùmí nìkan ẹ̀yin mùsùlùmí làwọn ọlọ́run wọlá pé bàbá yìí declare bẹ́ẹ̀ ọlọ́run mo fagbára wọ ọlọ́run mo fògo wọ ọlọ́run àìníkù wọ ọlọ́run mo fi bẹ̀ wọ ọlọ́run jẹ́ kí bàbá wa yìí máa wà nù kẹ́ẹ́dẹ́kẹ́ gbogbo àwọn ọmọ tó jáde lára bàbá wa ọlọ́run o wọlá agbára wọ ọlọ́run wọlá ògo wọ ọlọ́run àtàwọn àrọ́mọdọ́mọ wọn títí dọjọ́ azazuli májọ ń ṣẹbọ ọlọ́njọ́ bá wa làwọn kò bí ẹbọ bá wa gbé wọn ga bá wa dá wọn lọ́lá bá wa jẹ́ kí Islam wa dùn lára àwọn ọmọ wọn àtàwọn àrọ́mọdọ́mọ wọn má jẹ́ kẹ́lẹ́bọ kankan lágbára lé wọn lórí àṣà ìtọ́ọ̀nù tó jó lórí olórí burúkú má jẹ́ ó lágbára lórí gbogbo àwọn àrọ́mọdọ́mọ bàbá yìí gbogbo ètè àwọn aláburú gbogbo ètè àwọn ìkà lórí àwọn ọmọ wọn ọlọ́run bá wa ti dànù gbogbo aburú táwọn aláburú bá lè wò kàn plan lé àwọn àrọ́mọdọ́mọ wọn àtàwọn ọmọ wọn lórí ọlọ́run bá wa bí gbogbo ẹ̀ wò ọlọ́run abẹ ọlọ́run bàbá yìí bá wa fi wọ́n sáré jọ náà tó ní agbára wọ ọlọ́run wọlé agbára wọ ọlọ́run wọlé ògo wọ ọlọ́run wọlé àìníkù wọ ọlọ́run wọlé pé bàbá yìí declare pé Islam gọ́gọ́ lọ́nà wọlé pé bàbá yìí ò tẹ ojú Islam mọ́lẹ̀ bá wa fi wọ́n sáré jọ náà nídẹ̀ra ọ̀làlá àwùlà wàlá quwwata illa billahi al-aliyyil azim ọlọ́njọ́ má ṣàjò orí bẹ́ẹ̀ kábíyèsí ẹ̀yin ọba tó kù tẹ́ bá kú lọ́la ọba táwa tún lè fọwọ́ sọ́yà pé ọba àwa mùsùlùmí ni wọ́n bàbá wa ọba Olúwo ọba mùsùlùmí ni wọ́n
àwọn ọba míì tún wà àwọn ọba míì tún wà mo gbàgbé orúkọ bàbá wa ọba kan èèyàn àáfàá mi ni wọ́n èèyàn àáfàá mi Sheikh Muran àwọn bàbá wa Dr. Sheikh Muran Eleha èèyàn wọn ni ọba yẹn jẹ́ wọ́n dẹ̀ tún jẹ́ ọ̀rẹ́ bàbá wa ọba Olúwo náà mo rántí ọba tó orúkọ ìlú yẹn bàbá yẹn náà ń ṣẹlẹ́bọ kò kí ń ṣẹlẹ́bọ ọba ni wọ́n ń ṣẹlẹ́bọ mo lè fọwọ́ sọ̀rọ̀ tí àbá yẹn bá kú mo lè fọwọ́ sọ̀rọ̀ àpògbà ilé òun ṣẹlẹ́bọ ó dá mi lójú kò kí ń ṣẹlẹ́bọ kò ń ṣẹlẹ́bọ kò rújú àti kábíyèsí kan táwọn ìyàwó wọn jẹ́ ẹlẹ́hàá báyìí àwọn náà kì í ṣẹlẹ́bọ gbogbo alájọ wa ń bí kíní bàbá wọ́bọ Olúwo ẹ̀yin ọba tó kù tẹ́ lọ ń fìrù yọ̀ọ́nù gbàlẹ̀ tẹ́ ń fira yín sí intellectual bondage tẹ́ ń tanra yín táwọn aláwọ̀ wa ń kó padà sí lẹ́mìí orí yín ò pé pẹ̀lú ọba tẹ́ jẹ ẹ̀yin pàǹtí tẹ́ sọ̀rọ̀ yín di nǹkan tí ọlọ́run ló dé yín ládé ọlọ́run ọba ló dé yín ládé ẹ wá sọ̀rọ̀ yín di ẹrú èṣù ẹ̀yin tí ẹ̀kẹ́ jẹ́rú ọlọ́run kí ni ọlọ́run máa dùn sí yín kọ́lọ́ ọba dẹ́dà máa yọ́nú sí yín lọ ẹ wá lọ sọ̀rọ̀ yín di ẹrú èṣù ṣẹ́ni pé ẹ̀gbọ́n ni àìgbọ́n ló bá ti ń jẹ́ ọlọ́run bá fi yín jọba ẹ̀ wá lò làákàyè yín kí irú èmi kékeré kémi wá máa wá dẹ́rù bá àwọn àṣà ìtọ́ èṣù lágbára lé mi lórí kò lè ṣe kọ́kọ́ fún mi ọlọ́run ọba ò gbà fún kó lè lágbára lé mi lórí ọlọ́run ò gbà kò lágbára kí ló fẹ́ ṣe fún mi gbogbo tí bá ń ṣe mò ń ṣe tèmi lọ́tọ̀ tèmi ni èṣù ń ṣe tiẹ̀ mi ń ṣe tèmi lọ́tọ̀ ọlọ́run ò gbà fún ọlọ́run ò dẹ̀ ní gbà fún lórí mi èèyàn kan kọ́ síbẹ̀ yẹn lẹ́ẹ̀kọ́ mọ̀ ń wò ó náà fà ewu gbórùn gbọ́n àfáàsà yìí ni bó ṣe funfun òṣèré bóyá funfun yìí ó mọ̀ pé dúdú wà ń bẹ tẹ́tẹ̀lẹ̀ dúdú funfun wọ́n wò pé sófẹ́ funfun ni jẹ́ ẹ̀pù ẹ̀ kì í fi dára wọ́n ẹ̀pù ẹ̀ ló fi funfun tó báyìí ó wá fà ẹ̀ tó bá òpònú wèrè kan ó ní ẹwọ sàyẹ́dì sí tó ti wá darúgbó tó bá kọ́ mọ̀ darúgbó ṣé irun ojú mi rẹ̀ ṣé kò yẹ kó dúdú àbí kò yẹ kó funfun ṣé kò yẹ kó lè lọ funfun ọdẹ òrùpá ara mú un dá òrùpá yẹ fún ẹ ẹni tó máa ń ra kí lórúkọ ẹ fún mi ti máa ń fi sí irun gbọ̀n mi tí gbogbo ẹ máa fi ń dúdú ìyá àbèjì ìyàwó mi kọlọmba foríjì ìyàwó mi ìyá àbèjì ló máa ń bá mi ra kíní tó máa ń bá mi fi sí gbogbo ẹ máa ń dúdú nígbà tí ó rẹ tí àbèjì rẹ ti lọ mo wò pé láéláé jẹ́ ń filẹ̀ bẹ́ẹ̀ kó funfun mo wá filẹ̀ bẹ́ẹ̀ pé kémi náà tẹ̀ fi kí n wo ó tún wá fáìn sí ọlọ́jà aṣọ oríire gbogbo ẹ̀bọ̀dì ààrẹ gbọ́dọ̀ máa lọ bákan náà nà yẹ̀yìn títí ti wọ́n dúdú lẹ́kìtì mi funfun kémi náà tẹ̀ dá yàtọ̀ kí n máa jọ ẹ́ kémi máa jọ ẹ́ ṣe pé bí nǹkan mi jẹ funfun yóò fà ẹ́ orí ni fine boy lọ́mọ ọlọ́jà aṣoríire ṣé kò fáyìn sọ fún mi táìpù ẹ̀pọ̀ kò fáyìn táìpù ẹ̀pọ̀ kò fáyìn kó dúdú àbí bíi títí ẹ bíi kóró oṣù kó dúdú bíi kóró oṣù mi ìfẹ́ kó dúdú bóyá funfun mo rí láì mo gbádùn ẹ bẹ́ẹ̀ wọ́n ní bàbá 70 àfẹ́sà òkè bàbá 70 abẹ́sọ̀kè ó pè mí bẹ́ẹ̀ bàbá 70 nígbà tí gbogbo yín bá ń pè mí bàbá 70 ó pè mí bí mo ṣe wà yìí ṣe bí èmi mo nínú gbọ́ mi ò láìkì bó ṣe dúró yẹn gan mi ò láìkì bóyá funfun yẹn ó ti funfun ti pẹ́ kí n tó bẹ̀rẹ̀ prógámù kí n tó bẹ̀rẹ̀ sẹ́fì ọ̀sọ̀ nínú gbọ́ mi ti máa ń funfun ni máa ti fi dá ìsì ṣèbí n tó sún mi sí ọ̀dọ̀ Lizzy Anjorin tó fi ta ajá máa gba kò fún mi nìyẹn tí máa fi sírùngbọ̀n mi kó lè dúdú tipẹ́tipẹ́
ohun tí mo fi lọ ra jáàmù àgbàkò lọ́wọ́ Lizzy Anjorin nìyẹn tí mo fi sínú gbọ́ mi alhamdulilayi ajisa at 7 abẹ́sọ̀ òkè kò dáa ó pè mí but tó bá rí mi fast meet face to face irùngbọ̀n mi kọ́ bó ṣe rí mo like ẹ bí bóyá funfun yìí ó wá fine tí ò bá fine lójú ti wọ́ tí ò fine lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tèmi ṣebí mi mo lára mi ó lè fine lọ́dọ̀ ìyàwó mi to whom it may concern kò kàn mí social ti fine lọ́dọ̀ tèmi èmi ò kí ẹ̀kẹ́ anybody tí bá social ti fine lójú tèmi kò sí tó kàn gbọ́dọ̀ anybody. ẹ kó máa lọ bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ bó ṣe dá nìyẹn kó máa lọ bẹ́ẹ̀ àbẹ́sọ̀kè ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ẹ pé ẹ̀yin irùngbọ̀n títí yín dúdú ẹ̀bùn ni náà ọlọ́run kan ṣe irùngbọ̀n mi lọ́tọ̀ ó ṣe mi gangan ṣálọ́hùn gan ṣe mi gan lẹ́yìn ọ̀tọ̀ mo dàbí mi ò jọ kò sẹ́ni tí mo jọ èmi kàn ṣe tèmi lọ́n tèmi mi ò jọ anybody ọlọ́run tún ṣe irùngbọ̀n mi lọ́tọ̀ ẹ̀yin obìnrin ṣé irùngbọ̀n mi fáwọn àbí ò fáwọn ẹ̀ táìpù so fine àbí ò fine ọlọ́run ṣe mí lọ́tọ̀ ó ṣe iná lọ́tọ̀ àjọjọra wa ni mi ò jọ Afẹ́sòkè mi ò jọ Mala Yusuf mi ò jọ níyàwó mẹ́ta ẹwà àwọn obìnrin náà ti ń tọ́ ní top finger pé ìyá ẹ̀rọ kó máa lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ó dáná good morning sir ṣe láti Amẹ́ríkà rẹ̀ ní àwọn èèyàn sọ pé àwọn lọ́ọ̀fù ẹ̀ bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ṣé kí nǹkan mi wá dúdú kí n jọ yín ni mi fẹ́ jọ yín mo fẹ́ jọra mi àwọn obìnrin náà àwọn èèyàn náà ń sọ pé ó lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ kọ́ lọ́ máa ṣàṣàánú wa anyway gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ má bá wọn join ẹgbẹ́ àwo ẹ má bá wọn join ẹgbẹ́ ògbóni ẹ má bá wọn join kinní kan tẹ́ bá rí bàbá wa Síkírù Adétọ́nà tó wọ gbogbo àwọn kinní tó wọ yìí design ni bàbá wa ń fine ni wọ́n múra ni ọdún ojúde ọba ọdún àwa mùsùlùmí ni torí ẹ̀ Ibrahim Shatta next year tọ́ba mi ìbá ti jẹ tó bá jẹ́ mùsùlùmí má wọ kinní tó wọ̀ wá o má wọ wá o tó bá ti wọ ọrú kíní tó wọ kíní aláwo kíní àwọn olóògùn yẹn a máa lé ẹ padà torí àwa ọmọ ìlú a máa dìlú wa mú lọ́wọ́ yìí ẹni tó bá fẹ́ jẹ ọba níjẹ̀bú ò gbọ́dọ̀ jẹ́ lẹ́bọ ẹ̀yin ọmọ Ìjẹ̀bú àwa ọmọ Ìjẹ̀bú ẹ má jẹ́ ká fẹ́ lẹ́bọ joyè o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ má jẹ́ ká fẹ́ lẹ́bọ joyè o èmi ń sọ o àwa ọmọ Ìjẹ̀bú ẹ má jẹ́ afẹ́ lẹ́bọ joyè o ẹni tó bá ti jẹ́ lẹ́bọ ẹ má fi joyè o mo ń pariwo o ẹ má jẹ́ afẹ́ lẹ́bọ joyè o ẹ bá mi kọ́ọ̀tì ọ̀rọ̀ yìí o ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé jáde o ọba Ìjẹ̀bú ti kú ẹ má jẹ́ afẹ́ lẹ́bọ joyè o bàbá wa Síkírù Adétọ́nà ò kì í ṣe lẹ́bọ o bàbá wa Awùjalẹ̀ ò kì í ṣe lẹ́bọ o ẹ má jẹ́ afẹ́ lẹ́bọ joyè Ìjẹ̀bú o ẹ má jẹ́ afẹ́ lẹ́bọ jọba o ọ̀rọ̀ pé a máa ṣètùtù kínní kan a máa pàǹtí ní irọ́ ni o kò sí kankan ń bẹ o irọ́ náà ń pa ń bẹ o tẹ́ bá wọ ìpẹ̀bí irọ́ ló wà ń bẹ kò sí kankan ń bẹ tó bá dá yín lójú ẹ̀yẹ lẹ́bọ irú èní tẹ́mi Ṣáídì Ṣítù ń pariwo ẹ̀dẹ̀lẹ́ lóògùn tó jẹ́ńjẹ̀bù ẹ̀dẹ̀ nípè àwọn ọmọ ń pòrò kan wá ní Ṣakí ló lóró Àwùjalẹ̀ ló lépè Ìjẹ̀bù náà a ní Ìjẹ̀bù ló láṣẹ ẹ̀ta mi láṣẹ ẹ lo olúgbòhùn tó confam Ṣáídì Ṣítù kí àwọn ẹ̀yọ jáde kó yọ jáde sílẹ̀ lẹ̀ àbí kí n kú bí mo yẹn ṣe programu àbí kẹfà gánàgbọ̀dọ̀ tì mí lẹ́nu pa pé má lè sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ má gánàgbọ̀dọ̀ kẹfì tẹ ọ̀rọ̀ fún mi pa fún kọ́rọ̀ má lè jáde láìfù ni mo wà yìí akúti rí
kọ́lọ̀ bá àforíjì brọ́dà mi kan tó ṣaláìsì àti réyàn tó kú lórí Facebook orí TikTok àbórí Facebook rẹ ni tó kú ẹ jẹ́ kí mi náà jẹ́ second one kí tí ẹ kú tó bá dáyé lójú pé ní tó confirm ẹ ti ẹ̀ pa mí lórí íńtánẹ́ẹ̀tì ká tiẹ̀ rí kí kò kú straight èmi ti wá tó fẹ́ pa mí ti pẹ́ mi ò rí ni mò ń wá kú mi ò rí n tó dé mi lójú ni pé ìzájá àjálùwà láyé stẹ́ẹ̀kì náà sáàtàn wà láyé stẹ́ẹ̀dìmún tásìkò kú ẹ̀ bá tó kò ní dín kò ní lé kò ní ìṣẹ́jú kan kò ní lé ìṣẹ́jú kan ọlọ́run ní kúl ìwọ ànábì lánìí sí ìbànú sọ fún wọn pa burúkú ní bá wọn ìlàmọ́ kàtàbà láwùlànà àfi tó wọn ọlọ́run bá ti kọ́lé wọn lórí wà mọ̀ọ́lánà wàhálà láì fàlíyẹ̀tẹ̀ wá kàlẹ́ lè mùmínì ọlọ́run ọba làwọn onígbàgbọ́ òdodo máa ń gbára lé ẹ̀yàn ọ̀dẹ̀ ẹ̀ máa lọ bá wọn bá bàbá yẹn ní nǹkan lọ́wọ́ bàbá olórí burúkú wo ló ní nǹkan lọ́wọ́ wọn ní nǹkan kan tó bá ti ka kùrìsíyù ayátàlù kùrìsí tí gbogbo ọjà ẹ̀ ò bá tà máa kà á tí gbogbo nǹkan ẹ̀ bá rí bákan máa ṣe kùrìsíyù tó bá pàtẹ ọjà tí ò bá tà gbogbo oògùn tó so kọ́lé lọ yọkù ń bẹ́ẹ̀ gbogbo oògùn abẹ́rù gọ̀gọ̀ tí wọn náà so mọ́ ṣọ́ọ̀bù ẹ lọ́jà kú ń bẹ́ẹ̀ yé ṣoògùn mọ́ gbogbo nǹkan ẹ máa yí padà sí dáadáa yé ṣẹbọ mọ́ gbogbo nǹkan ẹ máa yí padà gbogbo ìgbésí ayé ẹ máa tòrò èmi rè mi ò ṣoògùn ògbésí ayé mi bó ṣe ń dán mo ń live large bó ṣe ń live large mo tún live fine ṣé o rò pé mo live fine mi ò live in past yo bó ṣe ń lọ sébésébé mo tún wà pẹ̀lú àwọn èèyàn tó dúró di gbí mo dúró pẹ̀lú àwọn tó dúró re tó dìgbòrò mu àjọ wà ní àjọ ń gé àwọn tó lọ́wọ́ bá kúlẹ̀ ayé lọ́wọ́ àjọ ń gé ní káàtó di Nàìjíríà mọ́ àjọ ń gé mi ní já ẹ tán àjọ ń gé ní ṣọ́gbà àjọ ń gé ní torí pé tó o bá ti ṣẹ bọ Ọlọ́run bá máa gbé ẹ ga á máa tì ẹ lọ sókè lókè tó bá dúró tán Ọlọ́run bá máa tì ẹ lọ sókè á máa ṣàánú ẹ lọ sókè ni wọ́n bá ti ṣẹ bọ Ọlọ́run àwọn gbogbo èrè lélẹ́yìí ilé òtí ẹ̀mọ̀ pàwọ̀ Ọlọ́run là ń ṣe wo ẹ̀rì wáìndì láìfù ẹ̀ sẹ́yìn jàre ẹ bá fa láìfù ẹ fi láìfù ẹ̀ sí reverse Ọlọ́run wá tú ẹ pẹ̀lú àwọn èèyàn játi bíi tiẹ̀ àwọn èèyàn rọ́ndọ́ àwọn èèyàn jágbájágbá Ọlọ́run wá tú ẹ pẹ̀lú wọn èmi ò ń ṣolóògùn o ò lè rí ara mi mo pàdé àfa àkànjọkàn àwájọ ń sọ̀rọ̀ ó náà bá Shaeed ọwọ́ tẹ̀mí lẹ́nìí ó ní mi náà rèé àwájọ ń ṣàwàdà wá ní àfa Shaeed ó máa ń sọ ọ̀rọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì ó ní kò sí gbẹ́rẹ́ ẹyọ kan lára ẹ inú mi wá dùn mo rí ẹ face to face lẹ́nìí mo wá ní kò sí gbẹ́rẹ́ lára mi ó ní mo máa ń búra pé kò sí gbẹ́rẹ́ lára ẹ tí bá wu ara ẹ tí bá bá gbẹ́rẹ́ ń bẹ̀ kí ló máa fún mi mo ní máa fún 10 million ó náà dá mi lójú mo ló yá mo bá mú aṣọ mi mo dẹ̀ wọ jàlámíà mo wọ singlet mo wá mú aṣọ mi wá ní jẹ́ kí n bọ̀ ó wá ní kí n jẹ́ ká bọ́ sínú mọ́tò mo dẹ̀ bọ́ sínú mọ́tò mo dẹ̀ ó ní pé tó ń bá ẹyọ kan mo tó bá rí ẹyọ kan lára mi àti gbẹ́rẹ́ yìí àti gbẹ́rẹ́ kinní kan àti gbogbo ọwọ́ tó máa ń sí gbẹ́rẹ́ kámẹ́rà yìí kú sharp òun rè jẹ́ bọ́ kinní bracelet síbi kámẹ́rà yìí sharp o lè wò kámẹ́rà yìí sharp náà ó sharp náà wọ́n náà wá ara mi àbórí gbẹ́rẹ́ ẹ máa ń sí sórí gbẹ́rẹ́ lára mi òun rè ń bí òun rè ó sharp ó dẹ̀ clear wò dáadáa kó lọ gbé sórí tv ẹ gbé sórí tv tó bá lè rí gbẹ́rẹ́ ẹyọ kan lára mi gbẹ́rẹ́ ẹyọ kan ọwọ́ kan ni mo fi mú ẹyọ gbẹ́rẹ́ rẹ o kó wá jáde gbẹ́rẹ́ ẹyọ kan ni o tó bá rí ẹyọ kan lásán ẹyọ kan ẹ̀ ń bá gomi lẹ́nu tó bá lè rí ọwọ́ mi dà òkè òun náà rẹ̀ ṣe pé kámẹ́rà yìí zoom ara ẹ̀ dáadáa sórí gbẹ́rẹ́ dà lọ ara mi gbẹ́rẹ́ dà
gbẹ̀rẹ̀ kò sí gbẹ́rẹ́ lára mi ò lóògùn èmi ò ṣoògùn kò sí gbẹ́rẹ́ lára mi kò sí gbẹ́rẹ́ lára mi kò sí gbẹ́rẹ́ lára mi gbogbo ara mi rè ara mi ló fresh fine boy looking sexy lọ́jà sórí kò sí gbẹ́rẹ́ lórí mi mo tún fa orí mi ń dán kólákólá níbi orí sàmájà ẹ gbé fìlà lọ sí pàkọ́ bíi mugun mugun ayé mugun ó lè rí gbẹ́rẹ́ yọ kọ lára mi kò sí gbẹ́rẹ́ eyín kò sí lára mi kò sí gbẹ́rẹ́ ẹyọ kan báyìí gbogbo ara mi mo bá ṣára fáfá yẹn nu mọ́tò mi mo ṣe ògbà ara mi ó wá wo ni ṣé kí ló dé tí mi ò kò fi sí gbẹ́rẹ́ lára mo ní kí ni ṣíìtì tẹ́ máa ń ṣe rubbish ni nà rubbish gbogbo wèrè tẹ́lẹ̀ ń sin tẹ́ máa sín gbẹ́rẹ́ sára sín gbogbo ẹ̀ ìwọ tó sín gbẹ́rẹ́ gan tó pẹ́ láàfà tó ń sin fún wọn ṣó dáa fún ẹni ṣó dáa fún ẹ rubbish ni nà wáyé tó lè bẹ ọlọ́run fún rẹ kó ṣàdúrà pé ọlọ́run jọ ṣe nǹkan báyìí fún mi ṣọlọ́run ṣó odi lọ́lọ́run ni màá ra àwọn èèyàn lórí TikTok wọ́n máa pé yàlá 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 wọ́n lè wèrè ní ẹ ọlọ́run ò ní jẹ́ ẹ lóhùn wàláì ṣẹ́ni gbogbo àwọn tó máa ń pariwo bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ máa ń lọ sórí TikTok jẹ́ ìfẹ́lẹ́ ìjà yín tán ẹ̀yin obìnrin tẹ́ máa ń lọ sórí TikTok tẹ́ máa ń lọ síbi táwọn àfáàyàn ti máa ń pariwo Allah 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 subhanallah subhanallah gbogbo àdúrà tẹ́ bá ṣe ń bẹ́ ò ní gbà wọ́n á bèèrè pé kí ló dé ọlọ́run sọ pé wọn ò nífẹ̀ẹ́ yín tẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ìdíwúrọ́bà kó ń tàdó ọrùn à ń wà kún fún yàtà ní iná wúláyò ìbùlẹ̀ mọ̀tẹ́dín ní ká fa àfa ẹ̀ tó ń ṣòṣì yẹn tó bí lè pé òun ṣàdúrà ní kó tún fún ẹ ọlọ́run ní ẹ pò wọn ọlọ́run ọba jẹ́ẹ́jẹ́ àti ní pípamọ́ jẹ́ẹ́jẹ́ àti ní pípamọ́ ọlọ́run wa ní iná wúláyò ìbùlẹ̀ mọ̀tẹ́dín òun ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sẹ́yìn tẹ́ ń kọjá ẹnu àlà tẹ́wọ́n parọ́ yálà 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 ọlọ́run ní oṣù là ń ṣe òun láìkì ẹ pé òun ọlọ́run ọba jẹ́jẹ́ ọlọ́run ló sọ ní ká fa ẹ̀tù ìdìbò rọ́bà kọ́ńtàdé ọ̀rùn à ń wà ó fi yàtà iná wúláyò ìbòlè mọ̀tẹ́dì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àyà kùránì ni mo kó ti fún ẹ yẹn ọlọ́run ni ẹ máa pọ̀ wọn ọlọ́run ọba jẹ́jẹ́ kó ra wà nìkan níwọ̀ nìkan kó ra wà wọn ọlọ́run jọ nǹkan báyìí mo fẹ́ ọlọ́run jọ ṣàánú mi wọ́n máa dojú tì mí ọlọ́run ṣàánú mi má yẹ ká ṣe rí mi tú ọlọ́run mo fẹ́ nǹkan báyìí gbogbo nǹkan rí báyìí fún mi pé ọlọ́run ọba jẹ́jẹ́ àti ní pípamọ́ bí yóò wà nù yàrá ẹ̀ wá ara sápamọ́ síbi kan ọlọ́run ọlọ́run má jẹ́ ká ṣe rí mi tú ọlọ́run gbogbo nǹkan mi bó ṣe rí ọlọ́run jọ ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹ púpọ̀ ó gbọ́ mi eléyìí ọlọ́run àbùkù eléyìí gbọ́ mi yé o kí ló fẹ́ nǹkan báyìí ó fẹ́ jẹ́ kó ojú tiẹ̀ bísẹ̀nsì ẹ̀ ò lọ sókè dáadáa ní tó ń fẹ́ ní ó lẹ́kọ̀ọ́ ọlọ́run ní ẹ̀pọ̀ wọn ọlọ́run ọba jẹ́jẹ́ níbi tó pamọ́ ó dẹ̀ ara pápáriwo ọlọ́run wá ní iná wúláyò ìbúlẹ̀ mọ̀tẹ́dín òun ò nífẹ̀ẹ́ sáwọn tó máa kọjá ẹnu àlà tá máa pariwo tá máa ké gbòò àwọn afẹ́ máa pariwo ẹ pariwo Allah wọ́n ní Allah òṣì lẹ́ ń ṣe òṣì òun lẹ́ ń ṣe òṣì ní gbogbo yín ṣe bismillah. àní àwọn èèyàn tó lè lọ bẹ̀ àdúrà wọn ń gbà àtọ́lọ́run ti kọ pé ó máa jẹ́ tiẹ̀ nìyẹn òyìn ti wà programọ́tù ohun tí ò ní jẹ́ tiẹ̀ níbẹ̀ yẹn ọlọ́run ò ní fún ẹ torí pé èyí tó ti kọ fún ẹ nìyẹn ìmí tí ò kọ fún ẹ tó ń tọrọ lọ́wọ́ tó ń tọrọ pé kó fún ẹ tó ń tọrọ ẹ kò ní fún ẹ torí pé o ti kọjá ẹnu àlà ohun tó fẹ́ ni pé kó pò wọ́n lọ́wọ́ ọba jẹ́jẹ́ o dẹ̀ nídìí pé àfáà ló máa bá wa bẹ́ lọ ṣàdúrà fúnra ẹ̀ ṣàdúrà ẹ̀ fúnra ẹ̀ bí mo ṣe wà yìí mi ò ní kọ́sítọ́mà tí mo ń ṣàdúrà fún ọ̀lọ́pàá abáṣáyé ni ṣé ká bá yín kẹ́ bá wa ṣàdúrà mi ò ń ṣe ist tí mo lè sọ fún ẹ kó bá pe fóònù mi máa kó ẹ ládùúgbà pé ṣe fúnra ẹ mi ò dẹ̀ ládùúgbà mi ju kùnrin sí àti sùúrà tó lè fa tí a lọ
lọ́ máa kà fúnra ẹ̀ ní tó o bá ti gbàgbọ́ fi ilẹ̀ òpònú ẹlẹ́bọ kan ó ṣe fídíò ó ní ẹ̀yin mùsùlùmí ejò lélẹ́yìí tó bá bí i da kẹ́ni kò sóògùn pé tó bá ṣán yín jẹ kẹwàá ní kùrìsí àbí fátì àlẹ́fẹ́ kàṣí àbí kíní kan sí òpònú ni ẹ wọ́n ti practice irú ẹ̀ lọ níwájú àwa àbí nínú ìwé wa lójú mi kọ́ àwọn sàábí ànábì kò ń ṣànábì o àwọn sàábí ànábì ejò ṣán wọn jẹ wọ́n dẹ̀ ka fátì àsì ó dẹ̀ lọ fún mùsùlùmí tó bá gbàgbọ́ ọlọ́run ní wà láyé zidu zọ́ọ̀lì mí iná ìlà kàṣàrọ̀ mo ti nídà afẹ́sà òkè mo ti nídà jánọ́sì o ẹ bá mi wá jánọ́sì kan o tó jiná ṣé Kamilu ni máa pè tó máa fún mi lá Afa Ibrahim Malaysia ajánọ́sì àgbà làwọn mi ò fẹ́ wọn jánọ́sì àgbà Afa Ibrahim Malaysia ọlọ́run ní wà láyé zidu zọ́ọ̀lì mí iná ìlà kàṣàrọ̀ ọlọ́run kò ní jẹ́ fún àwọn alábòsí àti kó tó kó nira bá wọn ìyẹn ẹ̀yin tẹ́ pẹ́ ń ṣoògùn tó bá ka Kùránì tó ń ṣẹbọ tó bá ka Kùránì kò ní jẹ́ fún ẹ tó bá fi ṣe ṣọ́ra kò ní jẹ́ ọlọ́run Kùránì Karim shifaun wa rahmatun lil mu'minin lil mu'minin fáwọn onígbàgbọ́ òdodo wala yazidu zalimina illa khasara kò ní jẹ́ fáwọn alábòsí àfi kó nira bá wọn kó parun bá wọn kó tún ṣòfò so tí nǹkan bá ṣe mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó dá lójú bóyá èjò ṣọjẹ tó bá ka Suratul Fatiha sí pẹ̀lú ìgbàgbọ́ ó máa kí ẹ̀ orun yẹn á jáde kò ní effect wá ìgbàgbọ́ yẹn náà là ń pè ẹ́ sí kò ní ibi tá ń pè ẹ́ sí náà nìyẹn pé kò gbàgbọ́ là ń bẹ́ẹ̀ sọ bó máa ṣiṣẹ́ wá afẹ́sà yìí ni ejò máa ní ọ̀ká ń tà ń bẹ́ẹ̀ sọ náà nìyẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí jẹ́ ìjà ẹ̀tọ́ nǹkan kan ṣẹlẹ̀ àwọn olè jẹ́ ìjà ẹ̀ àwọn olè wọ́n wá kó fóònù gbogbo àwọn aládùúgbò wọ́n kó gbogbo ẹ̀ káàkiri táìmù gbà yẹn àwọn mọ́pò mi wá sí àràǹdì wọ́n wá wọlé wọ́n kó fóònù ìyàwó mi kó fóònù èmi kó gbogbo ẹ̀ òru yẹn tí mo ṣe jí báyìí ẹ kó fóònù mi èmi Muhammadu Jaya tó tù mo kì mọ́tò mọ́lẹ̀ píyàn mo tẹ̀lé wọn mo wá tẹ̀lé àwọn olè yẹn mo kọ̀ pé Idris ọmọ mi Idris yẹn ó yá èmi àti ẹ̀ bá ṣe tẹ̀ náà lọ nìyẹn àwa tẹ̀lé olè yẹn títí ó fi dé Mùṣín pẹ̀lú speed burúkú àlépa nígbà ibi tí mo lé wọn dé mo wá pé àwọn ọlọ́pàá tó wà ní ibẹ̀ àwọn yẹn kàn tẹ̀lé níbi báyẹn speed lọ ọwọ́ rí pé mọ́tò wa pé à ń fi bínú lọ ni mo wá dùn mo wá bá àwọn ọlọ́pàá yẹn sọ pé nǹkan bẹ́ẹ̀ àwọn boys tó lọ yẹn pé kí nǹkan bẹ́ẹ̀ náà ṣe nígbà tá àwọn ọlọ́pàá yẹn wá ní àwọn ò lè dé ẹ̀rù ń bà wọ́n láti wọ ọbẹ̀ kò ní da fónírọ́ wọn náà wọn ò lè wọ ọbẹ̀ mo ní ṣe mọ bí Jùbìrìlù bóyá sin ànábì Muhammad dé ibì kan nígbà tó Ọlọ́run ní ká Jùbìrìlù lọ pé kó lọ gbá ànábì Muhammad wá nígbà tó jọ dókè Jùbìrìlù níbi tágbára òun dèrè o òun ò lè kọjá bíbá yìí o bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí Jùbìrìlù wá sọ pé òun ti ibi báyìí lòun lè dé àwọn ọlọ́pàá náà sọ pé ibi tágbára àwọn dèrè àwọn táwọn bá kọjá báńdìrì Jùbìrìlù òǹgọ́ dúró pé tóun bá kọjá bí nǹkan máa ṣẹlẹ̀ sóhun àwọn ọlọ́pàá yẹn sọ pé ibi tágbára àwọn ní ṣe ibi tágbára ti dèrè ó yẹ padà ẹ̀fẹ̀ mi lẹ̀ ẹ́ dúró ó ń bọ̀ mo wá wọlé lọ báwo yẹn ṣe ni wọn abáṣáyé ní Shittu mo ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ nǹkan bá ìṣẹ̀lẹ̀ o nǹkan bá ìṣẹ̀lẹ̀ o nǹkan bá ìṣẹ̀lẹ̀ o pé
ilé mi báyìí làwọn èèyàn báyìí wá kọ́ báyìí ṣẹlẹ̀ Muhammadu Jaya irọ́ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ máa lọ lé má wọrí gbogbo nǹkan ẹ̀ a máa kó wá fún ẹ padà mo ní mi ò ní lọ lé mo fẹ́ gbà báyìí wọ́n ní máa lọ lé kí ló ṣe náà máa lọ lé àti mọ̀ pé wọ̀ ni má wọ̀ ni wọ́n máa kó gbogbo nǹkan ẹ wá fún ẹ mo ní rọ́ọ̀mì ò lọ lé wọ́n ní àwọ̀ àní o máa lọ lé mo ní rọ́ọ̀mì lè lọ lẹ́sẹ̀ mo máa dúró gba nǹkan mi ni wọ́n ṣe àní máa lọ lé mo ní rọ́ mo wá takú mo wá lọ sọ fún àwọn ọlọ́pàá yẹn pé yẹn ní sóní station yìí máa lọ sùn síbẹ̀ tílẹ̀ máa fi mọ́ tílẹ̀ bá mọ́ máa tó parabọ̀ mo wá lọ relax nígbà tí mo relax sí police station Alákàrà police station nígbà tílẹ̀ máa mọ́ ó ti ń tóbi ọwọ́ aago bí ó ti ń ṣe díẹ̀ gbogbo nǹkan mi tán kó pátá èyí tí mi ò tún rántí ọgbà ìgboro tó confirm ni o láyé yín ẹ gbọ́dọ̀ lọ lé ẹ̀ mọ́ o ọkọ̀ gbogbo nǹkan fún gbàgbọ́dọ̀ gbà pọ̀ ẹ̀ Muhammadu Jaya máa ṣe fàájì ẹ lọ àwọn ọmọ yẹn orí wọn ò pé ni ó lè dá gbogbo nǹkan mi padà fún mi láìkù kan èyí tí mi ò tún rántí wọ́n tún mú fún pa títí ìyàwó ẹ̀ lélẹ̀ akórùka ẹ̀ àgbà gbogbo nǹkan tiẹ̀ àwọn aago ẹ̀ aago olówó ńlá aago $5,000 $6,000 ọmọ yẹn náà lẹ̀ àtòrúka gbogbo ẹ̀ kó gbogbo nǹkan tó kù àti fóònù mi wọ́n dá gbogbo ẹ̀ padà fún mi ọlọ́run àbá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn with help àwọn bọ́ìsì ìdí òro wọ́n gba gbogbo ẹ̀ fún mi gbogbo ẹ̀ láìkù kan mo kí gbogbo ẹ̀yin bọ́ìsì ẹ̀yin èèyàn dáadáa nídìí òro ọlọ́run àbá mi bless yín látòrí Amani olórí oko gbogbo Akálà mo dúpẹ́ lọ́wọ́ yín baálẹ̀ mo kí yín Sobodina mo kí yín àtàwọn èèyàn ọ̀pọ̀ mo kí gbogbo yín pátápátá ni mo kí ọlọ́run bá mi bless yín ó wà Muhammadu Jaya irọ́ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gbà láíláí ẹ bá wà lórí àwọn bọ́ọ̀sì yẹn kí gbogbo ilé ayé Muhammadu Jaya no èèyàn wà lélẹ́yìí àbúrò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mo kí yín dáadáa Mr. Fẹ́mi Fẹ́múrà gbogbo Akálà mo kí gbogbo yín pátápátá ìyá Fatia èèyàn dáadáa àwọn èèyàn nìyẹn wọ́n dó lópa àfáṣà ìdí àkúgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ìyá Fatia Akálà GRA rẹ̀ la máa pé tọ̀dọ̀ ìyá Fatia ni àbí Akálà phase 1 bí phase 2 ni ọlọ́run bá mi kí mo kí gbogbo yín dáadáa ọlọ́run ní járánkì yín láíláí ọlọ́run ní yẹ̀yẹ́ yín gbogbo nǹkan mi pátá ọkọ̀ fún mi pé gbà ẹrùkú tó confam ni ọ̀rọ̀ àbáṣà ẹni sí tu ẹ má jà kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí irú ẹ̀ no kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí gbogbo nǹkan ẹ̀jẹ̀ kó ẹ̀dá padà fún un tó ń pè lọ́mọ yìí kò nìyẹn bá ní pé ikú ẹ ò gbé tó bá ṣerú ẹ̀ fún wọ ṣé ikú ẹ gbé mi ò ṣe ọmọ ikú wọ́n rí pọ́ ọmọ inú ilé ni pé ó ti dà sí torí pé ó ti dà fà mo ti dà fà sí mo ti wá dà sí ẹ wọ́n gba àṣẹ ní ṣáàjà kó nǹkan ẹ̀ fún ó ti dà sí ẹ fílẹ̀ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ní járánkì láíláí ọ̀làláwùláwàlá kú àtàyè láàbí láíláí ní ìlàzìm ẹ̀ṣẹ̀ tẹ́ mọ̀ di wọn ní ìdílé yín lórí o ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run gbogbo ẹ̀yin bọ́ìsì dí òru pátá gbogbo yín mo kí àtọmọdé àtàgbà mo kí gbogbo yín o ọlọ́run àbá àpọ́n yín lé ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run tó ibi tí mo ń sọ̀rọ̀ lọ iye ṣóògùn mọ́ tó bá ti dáwọ́ ní oògùn ṣíṣe ọlọ́run ní járánkì ẹ̀ bàbá wa Síkírù Adétọ̀nà ọlọ́run jọ́ máa fún wọn sálìjọ́ náà àlìjọ́ náà onídẹ̀ra àlìjọ́ náà tó ga ẹ̀yin ẹlẹ́bọ mò ń dúró dè yín o látòrí àràbà mò ń dúró dè gbogbo yín o torí kìíní yẹn ń dùn yín ó ń jó yín bí bàbá Síkírù Adétọ̀nà kú wọ́n járánkì ẹ̀yin ẹlẹ́bọ ó ń jó yín ẹlòmíì tó a máa jọba kò ní jẹ́ lẹ́bọ àwọn ọmọ Ìjẹ̀bú ẹ má jẹ́ ká fẹ́ lẹ́bọ jóye o
ẹ má jẹ́ kẹ́lẹ́bọ̀ jọba lé wa lórí o gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú ẹ má jẹ́ kẹ́lẹ́bọ̀ jọba lé wa lórí o tẹ́ bá lọ gọra yín kẹ́lẹ́bọ̀ bá tún wá jọba lé wa lórí ó máa dùn yín gan irú ẹ̀ tí ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ kọ́lọ́ máa ṣe ṣàánú wa ẹ jẹ́ kí n lọ prepare fún okòwò àkọ́jẹ kọ́lọ́ máa ṣe àyọ̀nù sí wa kọ́lọ́ máa ṣe àdúgbò gbogbo wa nù ṣùgbọ́n àná kàlà ọmọ abiyamudik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.